But mo sọ fún ẹ náà pé tún sọ mo ní ẹ bá mi sọ. Ó jọ ẹ̀rín, but kì í ṣẹ̀rín. Kò sí bí mo ṣe máa rántí tí ò ní bá. In fact, tí bá ṣe pé nìyẹn kò ṣe pé kò lù mí jìbìtì, mi dẹ̀ tajà fún kò lù ṣe get ni mo ṣe máa rò pé kò ní ìdí èpè. Mo ṣe wá wo orí fóònù mi ẹ dúró. Mo kàn chat àwọn èèyàn ní hello, I'm in Lagos. Hello, I'm in Lagos. Mo kàn lọ ọ̀dọ̀ Alhaji ni, Ajibola Pasuma. Èmi yẹn kàn kí n ṣe sọ ní hello sir, I'm in Lagos. Wọ́n wá kí mi, kí ló ṣe? Pẹ̀lú àmú máa lẹ́kọ̀ọ́. Ìyá Ìbàdàn, kíní kan àwọn ọmọ tí mo wọ̀n. Bá ní my daddy, mo fẹ́ tọrọ owó ni màá ní okay, màá ní kan ṣe owó sí ẹ. Bí mo ṣe ṣe owó sí mi nínú o. Kàngó là gbóhùn aago bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ là gbóhùn akègbè. Ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ́ rí yẹn kò ní ronú láti bá wọn lọ sóde ìbànújẹ́. Èmi àti yín lọ́jọ́ tòní lágbára Elédùmarè àní bá wọn lọ sóde ìbànújẹ́ torí pé gólógíní làwọn àgbà sọ pé adìyẹ ń toko ìmọ̀ bọ̀ àti pé níre là á sọ̀rọ̀ atare. Lágbára Elédùà, ire owó, ire ọmọ, ire àlàáfíà kò ní kọjá èmi àti yín. Mo kí yín káàbọ̀ sórí ètò Karòhunwí láti iléeṣẹ́ Tèmídire Independent Television. Mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun. Gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́sẹ̀ kùkú ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tẹ́ ń wo ìkànnì wa, mo máa kí yín. Mo máa kí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ ń wo ìkànnì Tèmídire Device Television. Ẹ̀yin tẹ́ wà ní United Kingdom, mo kí yín tẹ̀ṣọ́ kí yín tológun. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, mo kí yín. Báwo ni nǹkan ṣe ń lọ sí lọ́dọ̀ tí yín bẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ wà ní apá ilẹ̀ Áfíríkà níbi tẹ́ ń wo ìkànnì wa, àní mo kí yín. Mo kí yín pé ire owó, ire ọmọ, ire àlàáfíà kò ní kọjá yín. Agbára Elédùà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin máa bá mi pàdé lórí fọ́nrán abẹ́yẹfò, mo rọ̀ yín, mo bẹ̀ yín pé kẹ́ ẹ bá wa tẹ subscribe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ̀yin tẹ́ ẹ bá ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ má tún tẹ̀ mọ́. Àmọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wò kàn ní wa tẹ́ ẹ tí ì tẹ̀ rí, ẹ bá wa tẹ̀ ẹ tẹ subscribe kẹ́ ẹ tún tẹ notification bell kẹ́ ẹ wá bá wa pín ètò wa yìí. Lẹ́yìn náà kẹ́ ẹ bá wa share ẹ̀ kẹ́ ẹ sì bá wa like ẹ̀ kẹ́ ẹ love ẹ̀. Ó dájú pé ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ̀ subscribe, tẹ́ ẹ fi ń tẹ notification bell, tẹ́ ẹ fi ń share ètò yìí kó lè débi tó yẹ kó dé, ọwọ́ náà ẹ ní fi gbọ́mọ sí lágbára Elédùà. Ọwọ́ náà ẹ ní fi tẹ̀ka àbànújẹ́ lágbára Elédùà. Ọwọ́ náà ẹ ní fi gbàwé ọ̀fọ̀ lágbára Elédùà. Nítorí pé Tèmídire Device Television, ibẹ̀ lẹ́ ti máa gbọ́ oríṣiríṣi àwọn ìsọfúnni èyí tó lè ṣe wá láǹfààní, tó lè kọ́ wa lọ́gbọ́n. Kí la fẹ́ wá rí wí, kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní lórí ètò Karòhunwí? Àwọn nǹkan tó máa ṣe wá láǹfààní ni, tó jẹ́ pé nígbà tí a bá gbọ́ tán, inú wa máa dùn torí pé ẹ̀kọ́ ńlá la máa rí kọ́ nínú ètò ti ọjọ́ tòní. Láì ní dènà pẹnu, láì ní fi àkókò ṣòfò, láì ní sọ iléyá di ilé pẹ́. Omi inú máa ń kan mí gan-an ni nígbà tí àwọn obìnrin bá ń sọ̀rọ̀ àwọn ọkùnrin tèébú. Nígbà tí àwọn obìnrin bá ń pẹ̀gàn wa pé a kì í ṣe ọkùnrin rere. Nígbà tí àwọn obìnrin bá ń tàbùkù sí wa pé ẹni àbùkù làwọn ọkùnrin. Àwọn mìíràn tiẹ̀ máa ń sọ pé àwọn ọkùnrin àlọ́run. Ìtumọ̀ ẹ̀ ni wípé tó bá ṣẹlẹ̀ pé a dàgbà a dògbó, a wá kú, wọ́n nígbàgbọ́ pé nítorí ìwà búburú tá a máa ń hù, Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà wá. Nǹkan tí wọ́n ní lọ́kàn nìyẹn tí wọ́n fi máa ń sọ gbólóhùn yìí jáde. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn àgbà bọ̀
wọ́n ní ẹrú kan ló máa ń múni búgba ẹrú. Ká sòótọ́, ọ̀pọ̀ àwọn ọkùnrin tó wà lóde lásìkò tá a wà yìí, àwọn ló jẹ́ pé àwọn ìwà abèṣe òun ló kún ọwọ́ wọn. Ìrírí arábìnrin kan òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé ó tàbùkù sí àwa ọkùnrin pé ìwà wa ó burú jáì. Tá a bá sì ní ká wò ó lóòótọ́, ohun tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí, ó yẹ kó sọ gbólóhùn ọ̀rọ̀ náà pé ìwà wa ò dáa rárá. Ìdí rèé, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wáṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá aláàánú, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fojú sí ibì kan pé bóyá ẹ máa bá ire pàdé ńbẹ̀, mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra lọ́jọ́ tòní. Wọ́n lójú lalákàn fi ń ṣọ́rí. Ẹ ṣọ́ra lọ́jọ́ tòní kó má jẹ́ pé ire lẹ wá lọ síbì kan, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibi lẹ máa bá pàdé ńbẹ̀. Torí pé wọ́n ní gbòǹgbò tó dani lóminù lẹ́ẹ̀kan kò yẹ kó tún máa dani lóminù lẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ sì la fi ń ṣàríkọ́gbọ́n. Ìdí rèé tí mo ní kí n wá sọ ìrírí arábìnrin yìí fún yín nípa bó ṣe wá àánú àti àǹfààní lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni kan tó fẹ́ ṣe láàánú, tó ronú pé ó máa ṣe òun láàánú níbẹ̀. Orí aago ni wọ́n ti pe arábìnrin yìí pé kó wá, ipò òun ṣetán láti ràn án lọ́wọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí arábìnrin tó dé òtẹ́ẹ̀lì tí ọ̀gbẹ́ni yìí wà, ohun tó fi lọ̀ ọ́ ni pé kóun tó lè ṣe láǹfààní èyíkéyìí, òun gbọ́dọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀. Àwọn ìbálòpọ̀ tó wá ń ṣàpèjúwe yìí, oríṣiríṣi àwọn ìbálòpọ̀ èyí tó jẹ́ pé ó ń rùn létí nígbà tí wọ́n bá sọ fún èèyàn ni. Níṣe lobìnrin yìí kọ̀ jálẹ̀ pé òun ò lè ṣe é. Ọkùnrin yìí wá rèé, ó sì ki ọwọ́ àǹfààní tó fẹ́ ṣe fóbìnrin yìí, ó sì kì í baṣọ. Ohun tó wá burú jù níbẹ̀ ni pé gbàrà tí obìnrin yìí ń bọ̀ wá sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni tó fẹ́ ṣe láàánú yìí, inú ẹ̀ ti dùn débi pé òòyẹ kan ò lè yẹ̀ ẹ́ kọ́gbẹ́ni yìí má fún òun ní owó tó ṣèlérí pé òun máa fún òun. Kódà ìwọ̀nba owó tí obìnrin yìí mú dání níbi tí wọ́n ti ń wọ mọ́tò lọ, tí wọ́n sì ń wọ mọ́tò bọ̀, obìnrin yìí ti fi gbogbo owó yìí wọ mọ́tò tán. Ọpẹ́lọpẹ́ aláàánú kan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ bí ẹni mowó, òun larábìnrin yìí wá pè pé jọ̀ọ́, mo ti tàn sí ìlú báyìí báyìí, mo need ìrànlọ́wọ́ kí n lè láǹfààní àti rówó mọ́tò padà sílé, àti pé ilẹ̀ ti ṣú, mi ò mọbi tí mo fẹ́ sùn. Bí arákùnrin aláàánú yìí ṣe gbọ́, ẹni tá a mọ̀ bí ẹni mowó ni, kíá ló ṣe owó lórí aago sí ọmọbìnrin yìí. Ọmọbìnrin yìí bá lọ gba òtẹ́ẹ̀lì kan, ó bá sunbẹ̀ mọ́jú. Bó ṣe mórí lé ìlú tó ti wá nìyẹn. Ọkùnrin kan fún un ní disappointment bí àṣà àwọn olóyìnbó. Bẹ́ẹ̀ sì rèé, ọkùnrin kejì ó wá favour ẹ̀ nítorí pé ó ṣe nǹkan tí obìnrin yìí ń fẹ́. Púpọ̀ nínú àwọn ọkùnrin tó wà níta nísìnyìí, òun ni àwọn obìnrin máa ń pòwe mọ́ pé owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni wọ́n máa ń fẹ́.
tó túmọ̀ sí pé tá a bá fẹ́ ṣoore ẹ jẹ́ ká ṣoore. Ẹ má jẹ́ kí oore tá a fẹ́ ṣe kó papọ̀ mọ́ ìkà. Tá a bá ń ṣe oore, oore á máa bá wa. Ṣùgbọ́n kò sẹ́ni tó máa ṣèkà tíkà ò ní bá. Gbogbo ṣìkàṣìkà ẹ rántí ọjọ́ ọ̀la, nítorí pé ọkùnrin tó fẹ́ ṣèkà fún ọmọbìnrin yìí ó ti gbàgbé pé òun bí ọmọbìnrin. Ó ti gbàgbé pé igbá tá a bá fi yíkà òun la fi ń gbà á padà. Tó túmọ̀ sí pé nǹkan tó o bá ṣe fáwọn ọmọ ọlọ́mọ ni wọ́n máa ṣe fọ́mọ tiẹ̀ náà. Ẹ wá rí i pé ó burú jáì ká gbọ́ kúkú òjò ká lọ máa domi agbada nù. Ká gbọ́ lórí ẹ̀rọ ayélujára pé wọ́n fẹ́ ṣe wá láǹfààní, kínú wa ti máa wá dùn nígbà tí àǹfààní yẹn ò tíì tẹ̀ wá lọ́wọ́. Ọ̀pọ̀ obìnrin ni ọkùnrin ti máa ṣe níjàmbá irú eléyìí. Ta ló mọ̀ bóyá ká lóbìnrin yìí gbà fún kó bóun ṣèṣekúṣe, kó bóun ní àjọṣepọ̀ lọ́nà tí kò fi bẹ́ẹ̀ dáa tó. Ta ló mọ̀ bóyá nígbà tọ́kùnrin yìí bá ṣe tán kò ní fún un ní owó yẹn. Kò sẹ́ni tó lè dáhùn ẹ̀, nítorí pé àwọn oníjìbìtì ọkùnrin tí wọ́n máa ń lu àwọn obìnrin ní jìbìtì ara àti jìbìtì owó, àwọn ló pọ̀ níta lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ arábìnrin yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi ṣàríkọ́gbọ́n gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fojú sọ́nà pé ẹnìkan fẹ́ fún yín ní owó, bóyá láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ni tàbí láti fi ṣe nǹkan kan. Ẹ má máa gbójúlé àwọn ọkùnrin tó wà níta nísìnyìí. Lákòókò tá a wà yìí, fàwọ̀rajà òun ló pọ̀ jù láàárín àwọn ọkùnrin oníjìbìtì. Ìrírí arábìnrin yìí kọ́ni lọ́gbọ́n gan-an ni. Ìdí rèé tí mo fi mú fọ́nrán yìí wá pé kẹ́ ẹ wò ó. Lẹ́yìn tẹ́ ẹ bá wò ó, ọ̀pọ̀ ẹ̀kọ́ lẹ máa kọ́ níbẹ̀. Torí pé ìdojúkọ arábìnrin yìí pọ̀ débi pé àwọn tí wọ́n jọ jẹ́ òṣìṣẹ́ pàápàá tí wọ́n jọ ń ṣerú iṣẹ́ kan náà, wọ́n lu arábìnrin yìí gan ní jìbìtì débi pé wọ́n rán olè sí i pé kó wá kó ilé ìtajà ẹ̀ lẹ́ẹ̀méje ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀ẹ̀méje làwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà ni wọ́n rán àwọn adigunjalè pé kí wọ́n wá kó ilé ìtajà ẹ̀. Àìmọye owó rọ̀gùnrọ̀gùn sì ni àwọn olè yìí kó. Tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ Elédùà, wọ́n ti sọ obìnrin yìí di ẹdun arinlẹ̀ pátápátá. Ẹ rí i pé ìdojúkọ fóbìnrin yìí pọ̀ gan-an débi pé ó ní díẹ̀ ló kù kóun pokùnso, torí pé ìgbésí ayé ti sú òun. Ó ní ṣùgbọ́n nítorí àwọn aláàánú, irú ẹni tí mo sọ pé ó pè póun ò ní owó mọ́tò, òun ò sì níbi tóun fẹ́ sùn sí, tíyẹn fi owó ránṣẹ́ sí i látòrí aago. Ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣùgbà yí òun ká tí wọn ò jẹ́ káyé sú òun. Ṣùgbọ́n Yorùbá bọ̀, wọ́n lẹ́nu oníkàn la ti ń gbọ́ pọ̀n. Ẹ ṣe jẹ́ ká jọ wo fọ́nrán yìí. Ẹ jẹ́ ká jọ wò ó. Bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán náà, ẹ máa kẹ́kọ̀ọ́ èyí tó máa ṣe yín láǹfààní níbẹ̀.
báwo lọ̀rọ̀ túsọ̀mù yìí ṣe jẹ́ ìtí mo rò bóyá ẹ tiẹ̀ máa ṣe túsọ̀mù ẹ máa gbowó kí ló ṣẹlẹ̀ jẹ́ ẹ dá sí ní àbí. káàkó fọ̀rọ̀ túsọ̀mù lẹ̀ ṣé ẹ sọ fún mi pé gbẹ́mi sí omi ò tó láwọ̀ kí ló ṣẹlẹ̀ àtẹ̀mí lọ́wọ́ jálánkà tó àwa níbi ẹni native lọ́ọ́ ọlọ́run ló ní kí n ní backup page kí n lọ́mọ tí ń gbé lẹ́kọ̀ọ́ kí n pe mọ́tò lákàn mọ́ bá ń kásọ bọ̀ ọmọ mọ́tò lè kásọ wá fún mi. ìyá ẹ má bínú níyẹn mo ṣẹ̀yìn bọ̀ ẹ sáré gist mi pa túsọ̀mù kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ gbowó yẹn. ẹni tí wọn mọ rí bàbá ìlú èbó táwọn bóyá wọn ní wọn lè lo sẹ́ni kèémọ ṣe túsọ̀mù nìkan ló lóun ó ṣe ó lóun ọkọ̀ọ̀kan lámi tinú tẹ̀yìn náà tóun ó fi jí kìfọ̀ mi tí ń funfun pin ó ní bí ìbá ti wá lè ṣe bó tilẹ̀ script mọ́ mi nu pé mọ́ mú lọ kí tó wà ṣe yìí ò nìkan tí bóyá kó tẹ̀ fún mi níbi tí ń sùn kó fún mi o mo wá dúró títí ń jẹ́ mọ́ gba bára ni mo rántí pé èmi náà ní ọmọ kan lẹ́kọ̀ọ́ yìí mo ti pàlájì Pasuma nù àní ẹ ṣàgbé bọ́ńdùrù lé mi lọ́wọ́ tí mi kú ń bẹ̀. lọ́rọ̀ kan bọ́rọ̀ túsọ̀mù ṣe jẹ́ nìyẹn bó ti went down the drain nù o. bọ́ àwọn obìnrin òsèdè ni wọ́n máa ń láìkì kọ́mọ láwọn lẹ́yìn èmi ò sọ kankan. bẹ́ẹ̀ ọba tẹ̀ láyàn lẹ́yìn àtẹ̀ntẹ̀yàn ti mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ńtẹ̀yàn ọmọ rí tí ọ̀sájọ sọ́ńbẹ̀ tí n ò rí rí tí mo kàn wá rí lòtẹ́ẹ̀lì ìsọkúbọ̀ kan kí ló fún yín láyìn ìdánilójú gan pé bàbá lálùwẹ̀ tínú tẹ̀yìn ṣe fọ́ọ̀sọ̀ ọ̀mù gan yóò gbowó lẹ̀. èòótọ́ ni ẹ̀yin tèmi wọ́n gbé wa débẹ̀ tán a ní kàlejò tá a máa ń gbé fáwọn aráalé wa àwọn tíá àwọn màmá tíá àwọn bàbá tíá tó máa ń jókòó síbi tẹ̀ ẹ̀ jókòó sí àmọ́ kọ̀ọ̀kan wá ní o ṣe é láyà àǹtí mi. kí ni gbogbo eléyìí àyà mi di gbangba. wọ́n ní pákéjì wà ó yá bá mi ṣí wọlé. ẹ mọ̀ ìwé pákéjì bọ̀. let's go there ẹ bá mi ṣí wọlé. ẹ ń ṣẹbọ òun náà rèé o. ẹ sì ní èsẹbọ. ṣẹbọ yín sí i ṣé mo lè ṣí. ẹ lè ṣí. Bismillahir Rahmanir Rahim inú irin gbélé. ẹ dòdò ṣé ẹ rí ọmọ sọ́npọ̀ ẹ̀yìn ará èkó náà. bẹ́ẹ̀ ni àwa mọ̀ ẹ gé ẹja bọ́bá ṣèbàdàn ni wọ́n gé méjì ní orí rẹ̀ wọ́n wà gbà fúnlúwa rẹ̀ wọ́n ti mọ̀ pé yọ̀ọ̀pẹ̀ kí n tó jẹ tán sáàmù jẹ́ ní báyìí. mo jẹ enjoy bọ́ ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ sáré bá mi káwọn ará lé pẹ́ yìí ni o. ẹ̀yin ará lé mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Biola Fowosere mo kí yín ẹ wò ẹ ní mo rí ibùsùn ẹnu ká ẹ mo sọ ẹ sílẹ̀. ń bá mi. ẹ jà yìí ó dùn. ẹ ṣe jàre. ṣé wàá mọ jẹ lọ ni. mo jẹ báyé sọ yẹn náà lẹ́mọ̀. sátọ̀ ò ní pa mi lórí. àìrọ̀ ẹ máa gbé mi ẹ máa tún mọ mi sí. irú ewé wo ni lórí ẹ̀ sí èsèwé fúláwà. fúláwà àti jẹ́ efinrin ẹ̀fọ́. tí máa fẹ́ gbómi ẹ̀ mú ńkọ́. ilé ńlẹ̀ tí mo lè gbé mu lórí prógráàmù. a ní ilé ńlẹ̀ yín sẹ́ sábẹ́ mo lè gbómi ẹ̀ mú. ẹ máa bọ́rọ̀ sùn. àǹtí mi o wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé ìjà tẹ̀ rí nǹkan kan táwọn fans yóò mọ̀ nípa yín tí ó máa ṣọ́ọ̀kì wọn tó bá gbọ́ lẹ́ni pé ṣé láǹtí Biola ò máa kí n ṣe báyìí àbí báyìí máa láǹtí Biola ṣe rí o ìjà tẹ̀ rí nǹkan kan tí wọ́n mọ̀ pa yín àmọ́ tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tẹ́ máa fọwọ́ sọ̀yà ní gbangba pé èmi náà ni. tí wọ́n mọ̀ nǹkan táwọn fans mọ̀ pa mi ló pọ̀ torí pé mo jẹ́ ẹnìkan tó máa ń láìkí mọ́ kíìpù ara mi àti kékeré nìyẹn lẹ́jà ti fi kọ́ mi kì í ṣe gbọ́ ọ̀lẹ́yìn máa ń sọ the other side of Biola ni àwọn èèyàn máa ń rí ní social media mi sọ pé mo burú o ẹnu mi mú téèyàn bá bú mi ń bù tèmi mi ò wicked bí àṣàǹtí mi fẹ́fẹ́ àfẹ́tà ni mi ò wicked and it's true mi ò gba nonsense ni so àwọn èèyàn máa ń rí bíi pé bá a ṣe máa ń ṣeré tá a máa ń rẹ́rìn yẹn àwọn interviews mo ti ṣe sẹ́yìn mo ráwọn tó pè mí pé so ẹ go through gbogbo ìyẹn lẹ́dẹ̀ máa ń rẹ́rìn online kí là wá ṣe ẹ̀rín lẹ́rìn láàmú rin àní sunkún bó ti yẹ pé ńgbà míì tá a bá rẹ́rìn tán tó bá ti kù di alẹ́ tọ́ka wa nìkan ẹkùn ni omi ẹkún sókè pílò ni síbẹ̀síbẹ̀ a máa ń rẹ́rìn síta káyé lè rò pé báyé ṣe rí náà nìyẹn so a lot of things àwọn fans ò mọ̀ nípa mi tí mi ò dẹ̀ ń fẹ́ kán mọ̀. ẹ fẹ́ kán mọ̀ ni. bọ̀ fún àǹfààní pé ẹ wá sórí ètò wa ìjà tẹ̀ rí nǹkan kan tó máa wùn láti jẹ́ kán mọ̀ nípa yín. nítorí pé mo wọ́n rí ètò yín. torí mo fún yín ní mo bribe yín ẹgẹ́rì. ṣé n ti jẹjà dáadáa sórí rẹ̀ wà ń bẹ̀ báyìí. orí ń bẹ̀ ń bẹ̀ gbogbo pààtì ló pè sí lára. ṣé ẹ mọ̀ pé ẹ̀rù yín ń bà mí o táwọn arábàdàn bá ti gbómi lọ ilé fàájì tí wọ́n bá ti pẹja fún tí wọ́n ra gold bag tuntun méjì fún ṣe pé weekly point mi lẹ́gbẹ́ lẹ̀. àwọn náà mọ̀ bẹ́ẹ̀ bọ̀ kẹ́kọ̀ọ́ tó ráyà. ẹ mọ̀ ti bí ẹja mú mi o. irú àgbà àti bí ẹja mú yín kẹ́kọ̀ọ́ fún wa ní gist náà. nǹkan ẹyọkan tí àwọn èèyàn mọ̀ nípa mi ni pé mo like kí n máa borí kí n máa lo nìkọ́ọ̀ báyìí délẹ̀ kí n wọ glove kí n wọ socks táyé kí n bojú bá yọ I love it so much. really? yeah. tí kì í ṣe pé nǹkan kan fọ́ọ̀sì mi mo like ẹ̀ ó máa ń wù mí tí máa ràn wọn tó lò tí máa ràn wọn ẹlẹ́yà lójú ayé mo máa ń lọ bá wọn ṣeré mo like ẹ̀ gan ó wù mí o. bọ̀ṣẹ́ lẹ́yà máa ń ṣe fíìmù ní tí dáàdì bá dé lọ́la tó bá sọ wípé ó yá. tó bá ní ó yá kí wọ́n á bojú sí mi láì ó wù mí ni o láti inú àti kékeré ló ti wù mí.
ẹ ní máa ṣiṣẹ́ fíìmù mọ́ àbí. àwọn tó bá ní mọ̀ ṣe mọ́ tó wù ẹ̀ bá ka ó bismillah. ẹ máa dẹ̀ gbà bẹ́ẹ̀. ẹbí mi ló wù nígbà nǹkan wù mí ṣàpọ̀ kì í ṣe pé wọ́n force mi ó wù mí gan at a point mo ń lo niqab mo ń lo glove mo ní ilé tó Ọlọ́run mo máa ń lò. but ẹ bá lọ location ẹ máa bọ́. tí mo wá lọ location mo wá notice pé tí má ti wá lọ bí iṣẹ́ tí má ti bọ̀ àwọn èèyàn máa sọ pé hijab sister tó lo niqab débi tó wá ń bọ̀ wọn ò ní ìwò pé ń kí wákàtí 5 but the fact wọ́n ti mọ̀ mí mọ̀ wọ́n máa fẹ́ máa complain lọ́jọ́ tí mi bá lò máa fọ́ kì í jẹ́ reduce ẹ̀ but ó wù mí gan. ó dá o lẹ́tí gbọ́ yẹn wọ́n ti gbé wa débẹ̀ ní apá abẹ yẹn. ẹ wá bá mú tí n fi bo ẹja ẹ̀kọ́ mọ́ tutù. ẹ mọ̀ jẹ́ nǹkan yìí lọ́wọ́ ṣe sẹ́wọ̀n nínú ọwọ́ ẹnu mi pé mọ̀ jẹ́nu pàṣàpàṣà. in fact wọ́n love yín bẹ́ẹ̀. mọ̀lẹ́kọ̀ọ́ jẹnu. tábàdí ká máa wo nípa ìgbésí ayé èèyàn àwọn ìrìn téèyàn ti rìn lóòótọ́ a máa ti rí àwọn ìrìn kan tó jẹ́ wípé ojú fẹ́ẹ̀ máa rí tó o. bẹ́ẹ̀ni. ǹjẹ́ tí ẹ lè sọ ẹyọ kan tàbí méjì fún wa nínú àwọn nǹkan tí ẹ là kọjá tó jẹ́ nǹkan alágbára tẹ́ là kọjá àmọ́ tẹ́ borí ẹ̀. ṣé nínú iṣẹ́ tíátà àbí nínú ayé? nínú iṣẹ́ tíátà àti nínú ayé. nǹkan àkọ́kọ́ ni pé ṣé àgbẹ̀ mo sọ fún yín pé mo láṣìírí tó pọ̀ tí mò ń bó ń pa láìfù mi tí èsì ìwú mi kí n tú nítorí àwọn ìdí kan àti ìdí kan tó ta mọ́ ẹ jẹ́ n tú kínkín ní fún yín bẹ́ẹ̀. ẹ ṣe gan. àwọn olè máa ń disturb mi time kan bíi 7 times ni olè fi kó mi láàrin ọdún méjì. ẹ méje. tí mo ní very big shop mo ń ta cream mo ń ta arun weave on mo ń ta aṣọ mo wà okay nígbà tí wọ́n sì kó mi sí number 7 yẹn mo wá sunkún síta because láti number 7 yẹn di sinmi tí ìrìmú padà. mo dẹni tó lọ yan ẹja nínú ilé èmi ò rí bí ìṣòro tọrọ mi ẹlẹ́ja ni mí àwọn tó súnmọ́ mi tó ní pa kí ló ṣẹlẹ̀ ní tiwa okay tẹ́lẹ̀ kí ló wá mú wọn lórí bí ìṣòro alhamdulilayi ó fẹ́ gbẹ̀mí mi torí sọ mí dẹni tó ń lògùn sọ mí dẹni tó because mo ní BP ní èèyàn gbọ́dọ̀ mọ́ ní BP ó pọ̀ so alhamdulilayi jáde bó ti ẹ̀ pa àti ìjáde tán bá alhamdulilayi mo sì ń dúpẹ́. ẹ jáde ẹ̀yin lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ hot gay baby girl ẹ̀rọ wo then recently mo ṣe fíìmù ṣàpèyẹ máa ń ní capital nígbà tí mo ti rí bó ṣe rí ok ibi tí mo tún wá fẹ́ gbé gbà everybody ní YouTube èmi náà ní YouTube mo ṣiṣẹ́ ní YouTube channel mo ṣiṣẹ́ síbẹ̀ àwọn èèyàn mi sì ń bá mi wò wọ́n fífẹ́ hàn nígbà ilé yá tá a ṣe lọ yìí mo ti yaṣẹ́ sílẹ̀ ready made iṣẹ́ tí mo fẹ́ fi síbẹ̀ iṣẹ́ almost 8 million naira my sister kọmọ sọ̀rọ̀ o audio sọnù kò sọnù o master tó fún mi wà òkè nínú channel mi tí n bá wọ bẹ̀ tí n bá wò bí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí ó wà òkè ó sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ti fi sí public táwọn èèyàn bá ti ń wò báyìí wọn ò ní gbọ́n tí bá ń sọ. irọ́ o. kò sí nǹkan tá a ti ṣe tán kò sáwọn tí ò pè mí pé a lè ṣe nígbà tán bá rí condition wọn náà bọ̀ ó ń sọ̀rọ̀ ṣe mo pé tí ò bá sọ̀rọ̀ ní channel lèèyàn máa rí nǹkan ṣe sí ó ń sọ̀rọ̀ ní channel mi kò sí àwọn tó ṣe ti máa wò látọ̀dọ̀ mi ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti di páwọn èèyàn bá mi wò kò ní sọ̀rọ̀ a máa ṣe bí wọ́n wá ìjókòó jẹ́ náà wọ́n já fún mi torí mo ti jókòó jẹ́ for now mi rò pé àfi tọ́lọ́ bá gbà ní dìde mà tó lè produce torí gbogbo capital mi. orí fíìmù yẹn lẹ kó sí. torí a máa ń fi yí ni tówó yẹn bá jáde a máa tó fi ṣèmí àmàyọ profit wa sọ́wọ́ nígbà yìí sì ti rí bó ṣe rí nǹkan tí ò bá sọ̀rọ̀ so wọ́n ní láti sọ fún mi ní orí YouTube pé because à ń delete à ń tó upload à ń delete ìgbà tí wàhálà pọ̀ wọ́n ní ká yọ mo ṣe jókòó jẹ́ nu my sister tí mò ń dóde ẹni tí ó ra plate ẹja kan àti kíní tútù méjì tí wọ́n mọ èèwọ̀ kan ọmọ ṣe o ìyá mi ọ̀rọ̀ wọ̀ mọ̀ ní ṣe dédé ẹkún ọpẹ́ ni ọmọ bàdé àmín tí n bá wá rẹ̀ tí ọfẹ́ lẹ mú mi lọ ìlú èbò tí rè mọ́ sunkún tà fáwọn èbò torí ìlédè pampasì kó mú mi lọ wọn láwọn èbò olójú ẹkún mi sọ bẹ́ẹ̀. ok ìyẹn náà dáa mami wọ́n ní kí n wá béèrè lọ́wọ́ yín pé já ti rí gbà kan rí tó jẹ́ wípé ó fẹ́ lè dàbí pé lóòótọ́ ti ṣàlàyé àwọn ìrírí yín kan tàbí méjì tó fẹ́ lè gbòmìjẹ lójú yín bọ́ èwo la fẹ́ lè wá sọ wípé àfi nínú kàríà yín yìí àti personal life yín omijé ó lè fẹ́ máa dàbí pé kéèyàn mọ sunkún láàárọ̀ tó bá ti rántí ọ̀rọ̀ yẹn tó bá tún dalẹ́ tó bá tún ti fẹ́ sùn tó bá ọ̀rọ̀ yẹn bá tún wá sí lọ́kọ̀ gbà. kò tún fún sẹ́kún bẹ́ẹ̀ ni. eléyìí tí mo sọ láti ni torí pé recent táìmù yẹn tún wá jẹ́ táìmù ọdún iléyá kù bíi 4 days ni problem yẹn ti kọ́kọ́ ṣẹlẹ̀ mo tọ́kọ́ fi sí iléyá kù 2 weeks mo rí problem yẹn mo yọ àwọn èèyàn kan bá mi ṣèkọjá sí ilé ẹja ọ̀chá náà so iléyá kù 4 days alẹ́ iléyá kù ọjọ́ 4 òní mo fi sí àárọ̀ iléyá kọ̀ tún la àwọn èèyàn wá ń pè mí pé ayọ̀ iṣẹ́ yẹn kò dáa kí ló ṣẹlẹ̀ kò ṣiṣẹ́ iléyá kọ̀la iléyá kù ọ̀la mo sì wà lórí bẹ́ẹ̀dì mi báyìí tí mo ń sunkún àwọn fans mi ní Facebook mọ̀ because ibẹ̀ ni mo fi I gave up ṣé bó correct mo type I gave up no for real mo fẹ́ give up
kálá ọmọ mi ò sí nílé lọ́jọ́ yẹn ó dùn mí then ọ̀rẹ́ mi Àjàmbàdàn náà òun náà wá látọ̀yọ́ kí ló le tó bẹ́ẹ̀ kí ni kan tó le tó bó iṣẹ́ ta ti romi ròyẹ̀ fún pé ní táìmù léyà ká ṣe advert fún Kẹ́mi àtàwọn Ayọ̀mídé jó kó ń lọ iṣẹ́ yẹn dẹ̀ wá òkè ìyàwó Ṣọlá ní táìtù ẹ̀. ìyàwó Ṣọlá. iṣẹ́ ò lọ o. kí ni storyline àbí ṣé ẹ fi. storyline yẹn ẹni obìnrin tó máa ń jowú ni. bọ̀ nǹkan kan ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé bí èèyàn tó máa ń ṣe wérewère káàkiri wa tí ò normal bọ̀ ó máa ń jowú ó máa ń so story yẹn kún àwọn tó dẹ̀ act ńbẹ̀ náà àwọn àgbàgbà òṣèré ni Òkúnnù wà ńbẹ̀ Akínláyà wà ńbẹ̀ kí lorúkọ bàbá akọ́lé oṣó yìí Ògbólúkẹ́ Àjàmbàdàn èmi Bàṣírà abẹ́rẹ́ àpọ̀ so ó dẹ̀ lọ bẹ́ẹ̀ so tí má ti rántí gbogbo ọjọ́ ilé ayẹn báyìí fà mí ìtẹ̀rù pé mo lè pẹ́ran bọ̀ àánú kan dìde tó máa ń rẹran fún mọ́mì mi náà àánú yẹn kan dìde. ẹ bá ṣe ra tí yín lè máa ra tí wọn. tó lé mi ò tí ì wọlé yá so tí má ṣe rẹran tèmi màá ra tí wọn so ọdún kọ̀ọ̀la mo ṣe sọ fún wọn pé ẹ lọ ra nǹkan tí ẹ bóyá kẹrẹ ja àánú kan dìde ọ̀rẹ́ mi kọ́kọ́ ní àkíló wá lè tó bẹ̀ ó yá gbà lọ rẹran fún mọ́mì àṣeṣọdún ayọ̀ nìyẹn o ká máa ṣọdún so láti gbà yẹn ṣe mọ̀ pé ẹni tó ti ń ṣe nǹkan tó ti ń fi síbì kan tó ń rówó tó wá di pé kinní yẹn lọ sẹ́nu rí ó dùn ìgbà míì màá ti fẹ́ sọ màá tó rántí pé ò lè give up àwọn tó ń wò ẹ̀ ń kọ́ àwọn ọmọ ẹ̀ ń kọ́ àwọn olólùfẹ́ tó ń believe pé o ní perfect life ńkọ́ tí wọn ò sì mọ̀ pé bí mo ti ró mo ró yìí. ẹ ṣe gan màmí wọn ní tó bá fẹ́ yín láǹfààní láti pa àwọn olóyìnbó máa sọ pé pain nǹkan tó bá dùn yàn tó bá experience kan tó dùn yín gan tó bá fún yín láǹfààní láti parẹ́ láti tún kọ nínú àwọn experience tẹ̀ ti share yìí èwo ló máa wù yín láti parẹ́ àti láti tún kọ bó ṣe máa tọ́nà bẹ́ẹ̀ ṣe máa ti dáàdi ohun tún sọ ọmọ yẹn ní sà. ó dà kí lè máa ṣe differently. àkọ́kọ́ náà mi ní kọ́kọ́ believe o kéèyàn kan wà mí kọ́kọ́ kan àwọn àlá kan tí èmi gan wò pé tó bá ní too good to be true too good to be true ó ní but ṣe mo àsálàdúrà because máa ń kírun mo dẹ̀ máa ń gbàdúrà ẹnu mi ò ń dúró tíyàn ẹni yẹn ó dẹ̀ present rẹ̀ bí ṣe mọ̀ bí èèyàn gidi fún mi pé my sister mo fẹ́ help yín ni kìnnìkan nígbà tó jẹ́ pé ojú ọ̀fẹ́ rú ẹ̀kú mo bá pe ọlọ́rọ̀ mi Àjàmbàdàn mi ẹnìkan sọ báyìí o ló bá ní káfàdúrà àti nígbà tí ṣe pé wọ́n ní ká wá gbẹ́bọ wọ́n dẹ̀ ló yá táwọn bá ti dé o wọ́n fẹ́ kí n ti kọ script o kí n má parọ́ fún yín a wá owó jọ a kọ script 270 ní script writer gbà lọ́wọ́ wa a dẹ̀ ṣe script yẹn tó tóbi ìjọ tó ń lọ sáà lọ sẹ́kọ̀ọ́ èmi àti ẹ̀ a dúró de èèyàn kan tó máa gbé wa ló fi jẹ́ pé gbà tẹ́mi máa fi sọ̀kalẹ̀ níbo mo sọ̀kalẹ̀ náà torí kinní làwọn ń lọ Ìdúmọ̀tà èmi wá sọ̀kalẹ̀ Àgbàdo ní ẹni yẹn lòún wà èmi wá sọ̀kalẹ̀ ní àdúgbò kan Amọ̀lámi ìrántí mọ́ sọ́ọ̀rì èmi wá sọ̀kalẹ̀ àdúgbò yẹn máa wọ mọ́tò mi báyìí dé Àgbàdo ó ti wá ń bọ́ sọ́wọ́ 6:30 níwájú Ọlọ́run àtèèyàn mo rò pé kí n mú ọmọ lẹ́yìn no ṣe mọ̀ pé kájọ ṣùgbọ́n bàbá tó tẹ̀lé mi ọkùnrin ni òun ìṣàlè gbọ́kùnrin lẹ́yìn mo bá lọ síbẹ̀ o wọ́n dẹ̀ rí mi wọ́n wo script ṣe mọ̀ wọ́n kà wọ́n kàn go through ẹ̀ wọ́n dẹ̀ ní ok so ẹnì kejì wá dáhùn dà ọkùnrin ni mo ní òun ti lọ pé màá lọ bá tí n bá ṣe tán wọ́n bá ní wàá lọ bá báwo wọ́n mú sọ fún ẹ̀ náà pé túsọ̀ mú ní ẹ̀ bá mi sọ ó jọ ẹ̀rín wọ̀ kì í ṣẹ̀rìn torí mo ti rò pé èmi náà ẹnìkan fẹ́ fún mi lówó kì í fi ya fíìmù owó tà ń sọ yẹn ó pọ̀ èló ló fẹ́ tẹ̀ fún ẹ fún yín. ó fẹ́ fún mi 5 million. 5 million naira. bí kì í tẹ̀ fi ya fíìmù torí fíìmù tí mò ń yà sí channel mi tí bá yà kan màá dúró bí 2-3 months kí yẹn pawó tó ṣe díẹ̀ kí n tún fi yà míì bá ṣe ń ṣe nìyẹn kò really help page yẹn bọ̀ kò sí àwọn mo fẹ́ ṣe mo ṣáà ní láti fọlọ́ àwọn kan wá kán tún dàbí èèyàn do you understand so mo ti wò pé capital tiẹ̀ lè pé méjì àìrà máa fi rán ẹ̀ mo ti wá gbọ́kàn lé kíní yẹn ẹsẹ̀ méjèèjì mo fi kólẹ̀ fún màá yẹn gbà tí mo rí wọn tó ní àbáwọn ní màìdí akíní kan àgbàlagbà dẹ̀ ni wọ́n bàbá bíi àgbàlagbà bíi 60 something ló bá ní ìkejì mi ní mú kejì mi wá wọ́n ní ìbọn mú sọ fún ẹ̀ náà ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o máa ń ṣe dẹ́tí ó pè kíní kan tí wọ́n so wọ́n mọ́ ara bẹ́ẹ̀dì báyìí mo ní BDSM ọ̀sàkùnfò kọ̀ọ̀kan pé mo ní ìmọ̀ tí ń jẹ́ mi mo ní mo sọ lọ́jọ́ yẹn náà pa èbó mi ọ̀rá jájá o ló bá ní òun rò pé mò ń ṣeré ni náà pé òun ti kó túùsì wá láti ìlú èbò pé òun wà ń kọ́ fún mi mọ́ bẹ́ẹ̀dì tó wọn mọ̀ kó mi ń bí lálà ebi tẹ kọ́kọ́ rò páwọn ará bíi ni mo ní ẹ̀yìn ṣe é jí gbé bẹ́ẹ̀yẹn pé mẹ́rin mi wọn àgbé kọ́ọ̀lù inú ìgbà ni wọ́n ó ju fóònù sí ìyó ń yà láàrin ọjà bóríjà ẹ bá ní no I'm not joking I'm being serious right now a ní tẹ́ǹsì òye mi mo fi ọba tí ó pa mí jọ kan búra ń gbọ́ rí pé ọmọdé èèyàn mọ́ bẹ́ẹ̀dì ó fowó kọ̀ọ̀kan pè fídíẹ̀m àbí kí lẹ́sẹ̀ lọ́ bá ní kí n lọ wáyàn tájọ́ máa ṣe túsọ̀ọ̀mù èwo ní nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn èmi ló dé kó máa wọnú ẹyin jú mi báyìí
àtẹnìkejì kí n wá ẹnìkejì kí ṣé mi níyàn lẹ́kọ̀ọ́ ni mo ní ẹ̀mí kan lábì ń pé ẹ wà pàṣán ayé ni ìkan ni mo sì pè fún lóore rẹ mo bá dákẹ́ mo bá jẹ́ ń fẹ́ kún ṣe. lẹ bá bẹ̀rẹ̀ kún. kò tí ẹ wo mi script mi lọ́lẹ̀ mọ́ mi láago 8 gbogbo eléyìí tó ń ṣe tíátà ní lójú mi when you are ready you call me you give me a call. dáàdì nígbà yín ẹ wá bá ń pè wọ́n yìí lówó mọ́tò lágbàdo òjàyè mo ní àgbàdo òjàyè mo ní ọ̀nà ibo ní gbàdé kátẹ̀ lẹ́yìn tó wà bíi bẹ́gà àbí bíi ọgbà níbo nígbà àwọn èèyàn bá gbọ́ àwọn ará èkó ìwé ìsáàánú èèyàn o akànléyè gidi ni wọ́n ni ní ẹ bá ń pè mọ́ fẹsẹ̀ rìn lọ ẹ bá ti dé junction yẹn sá mo bá dúró mo kọ́kọ́ rò pé níbo ni kí ni mo fẹ́ fàyè mi ṣe bá mo fóònù ẹ lo bẹ́ẹ̀ sí níbo ló dé òṣè ẹ̀fẹ́ wọlé bá mi tọ̀ ọ̀rọ̀ ti dé o dádì ẹ̀ kan wọ́n ti lé mi dá àtàwọn ní lòun bá tẹ̀ ní kí ló wá fẹ́ ṣe òkè jákòó ń bá ìyàwó òun sọ̀rọ̀ òun náà délé kò bá yà òun ló ní ó ti lọ ṣọ́ọ̀pù òun ó lọ ṣọ́ọ̀pù wọn òun ó lọ gba tó ràjọ lówó lọ́wọ́ ni òun máa ní kan iye tó bá ṣàrà lọ́wọ́ kóun sẹ́ǹdẹ̀ sí mi mo wá jókòó síbẹ̀ mo ní ọlọ́run mọ́mọ́ báyé mi jẹ́ bó sì ló face mask èmi kan ní àbí ìṣí ni káwọn èèyàn orí mi wọ́n wà gbé snap olúwa rẹ̀ olúwa mọ́ dàbí àwọn aṣẹ́wó tí ń dúró títì mo wá ń worí fóònù ta ni mo lè pè tómi ojú ni o tómi ojú tí mo rò bí bó ṣe reject script tá a ti ṣe wàhálà lé lórí ni o bí àwọn tí mo ti pè pé mo fẹ́ ṣiṣẹ́ o rọ́bà ilẹ̀ máa ṣe o táwọn ti ń fún mi dé tán àti pé káàsì tó ti send account number ẹlòmíì bá mi jáde sí ọdún wo ni kìíní yìí ṣẹlẹ̀ ọdún yìí ni dádì ọdún yìí ló ṣẹlẹ̀ honestly ọdún yìí ni ikú ẹwà lápẹ́ táìtọ̀ ẹ̀ àti pé káàsì ẹ fún mi ẹ send account number yẹn má worry because tẹ́ni ẹ bá pè mí báwo ni àwọn mi ń kọ́ pẹ̀lẹ́ script yẹn snap ẹ̀ sí màá tó snap ẹ̀ orí ẹ̀ pé mo láìkẹ́ ọmọ tó ń ṣe you are industrious wọ́n sábà forúkọ oríṣiríṣi èbó qualify mi mo ṣe wá wọrí fóònù mi ẹ̀ dúró mo kàn chat àwọn èèyàn ní hello I'm in Lagos mo kàn lọ́ọ̀dọ̀ alájì ni Ajíbọ́lá Pasuma èmi yẹn kàn kí n sẹ̀ sọ́run ní hello sir I'm in Lagos wọ́n bá kẹ́mi kí ló ṣe olúwa mú màá lẹ́kọ̀ọ́ ìyá àbàdàn ìyá kíní kan àwọn ọmọ tí mo wọ̀n bá ní my daddy mo fẹ́ tọrọ owó ni okay màá ní kan ṣòwò sí ẹ bí mo ṣe ṣòwò sí mi nu o ibi tí mo wà náà mo ti rọ́dà bóòtù bẹ́ẹ̀ sí bóòtù ọmọ ẹgbẹ́ mi lọ ní kí n tẹ̀ kọ́ wá ní RS hotel ní ibi bóòtù mo bá wo orí kí ló bá gbé ibì kan láyé ge wá bá lo píìkì hotel yẹn bóòtù bá gbé mi lọ bẹ̀ ó gba 15,000 lálẹ́ ẹjọ́ náà mo sáwà ń bẹ̀ mo sanwó hòtẹ́ẹ̀lì mo jẹun mo ṣe bíi bẹ́ẹ̀ sí ọlọ́run ti yọ mí mo ti wà ń bí báyìí o àárọ̀ ọjọ́ kejì ló ń wá bá mi ń bẹ̀ so kò sí bí mo ṣe máa rántí tí ò ní bá in fact tí ìbá ṣe pé nìyẹn kò ṣe pé kò lù mí jìbìtì mi ìdẹ tajà fún kò ló ṣe get ni mo ṣe máa ń rò pé kò ní ìdí èpè kí n kàn fà lọ́lọ́run lọ́wọ́ àsìkò rẹ̀ mi kò tí ì tó ni tó bá tó wàláì kò ní kí n wá bóun tó bá tó wọ́n á pè wọ́n á sẹ́ǹdẹ̀ ẹ̀ tìyàn. ẹ ṣe gan mo dúpẹ́ ẹ̀kọ́ lẹ́kọ́. ẹ jẹ́ cover kínní ẹ má bínú. stop. kí ni ẹ wí. tá bá fún láǹfààní láti change history yẹn bó ṣe ṣẹlẹ̀ báwo lẹ ṣe máa wá change ẹ báwo ló ṣe máa wá play ká sọ wípé movie ni ọ̀rọ̀ tẹ ìtàn ẹ wá change ẹ ẹ lè fi ya movie náà ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí yín. bí màá ṣe change ẹ ni pé màá wá ní dádì olórí burúkú ń tún sọ ọmú o èṣù ló kọ́kọ́ gbé wọn wọ̀ ẹ bọ́ sí èṣù kúrò lọ́rùn wọn mi wá wọn wá ní sọ pé kí n wá mọ́ wọn wá ní ẹ ló Bíọ́lá o nítorí pọ́lọ́n ló ràn mí sí ẹ mo fẹ́ ṣe é láàánú áńgẹ́lì ẹ̀ ní mi send account number rẹ o gba 5 million yìí lọ́mọ lò fi ṣiṣẹ́ bí ṣe change ẹnu ìwúlẹ̀ ní rìnrìn ìyá kí. bẹ́ẹ̀ni mo dá ẹ ṣe gan mo dúpẹ́ wọ́n ní kí wàá béèrè lọ́wọ́ yín pé ìjà ti rí gbà kọrí táwọn èèyàn kọ́ bẹ̀rẹ̀ sí ní gbé rúmọ̀ kan pa yín tó bẹ̀rẹ̀ sí ní máa pa àwọn irọ́ ńláńlá kan tẹ́ẹ̀dẹ̀ ṣe ṣó tẹ̀ ti ṣẹlẹ̀ rí. ẹ ṣe ó ṣẹlẹ̀ rí a sọ eré kan dòótọ́ ní ibi iṣẹ́ kan ni ló bá ṣáà di wàhálà ló bá di pé wọ́n ń gbé súnmọ́ mi pé irọ́ ni bó ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà nígbà tó yẹ ló lè kó ṣọ́ọ̀bù òun tó lè òsì kó ṣọ́ọ̀bù mi tó wá ṣe bá ní tó wá pé prank ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ ọlọ́run bá fi irú prank bẹ́ẹ̀ dán yín wò torí pé gbogbo wà tó lè kó mi yẹn kò sí kankan tí mo gbé sọ̀n láì rè ju pé àwọn tó bá súnmọ́ mi tó jẹ́ èèyàn màkà ó lè má tún ti wọ ṣọ́ọ̀bù mi ó má tún ti kẹ́rù mi ìgbà tó dé stage kan dáàdì mi lọ sí Bódìjà torókè ní ṣọ́ọ̀bù kejì ṣọ́ọ̀bù mi kẹta òkè ni ó wà gbà yẹn tí mo ṣáà ń kó káàkiri wọ́n lọ ra igi akó sí gbogbo orí sílì torí sílì náà gbà wọlé akó sí gbogbo orí sílì ẹni tó gba ṣọ́ọ̀bù yẹn lábàáyọ̀ mi dìsín ó wà ń bẹ pé kán má tún bá wọlé mọ́ nígbà tó yà tó kó ń bẹ kán tó wá kó last one tí mo fi wá sunkún so àwọn èèyàn wá believe pé irọ́ ni irọ́ ló pa ó fẹ́ káwọn èèyàn irọ́ bò torí tẹ́ bá wọnú ṣọ́ọ̀bù yẹn nígbà téèyàn kẹ́rù wọlé tó tún kó jáde ni o fírèmù nìkan wọ́n bá fi lẹ̀ ń bẹ fírèmù nìkan kò sí nǹkan tí wọ́n kó everything àwọn onítìátà wa náà o yes now àwọn onítìátà wa náà sọ pé bó ṣe máa ń ṣe nìyẹn irọ́ ló máa ń pa wọn kò ṣọ́ọ̀bù ẹ̀ ọ̀dà
bó ṣe máa ń parọ́ nìyẹn irú prank wọn kàn yóò kàn ràn rẹ ọlá mọ́ṣáláà ọlá kwata ìlàbílà líla torí pé oṣù mẹ́jọ ni mo fi lọ yan ẹja nínú ilé káwọn ọmọ mi lè rí oúnjẹ jẹ mo sì mọ àwọn olóúnjẹ tí mo lọ mọ́ ń tà fún mọ́mọ́ mi dì sí torí mi àti wọ́n ṣe máa ń sọ tó máa rí máa ń tí ẹ pẹ̀lẹ́ so mo dẹ̀ láwọn opó tájọ yan a máa lọ tà tó bá dìrọ̀lẹ́ wọ́n á lọ gbowó wá ní fún kálukú ń tẹ̀ so ní ìmọ̀ oríṣiríṣi ẹnìkan ṣe wá sọ pé mò ń parọ́ ni. ẹ ṣe gan mo dé ojú ti rí o àti mi ojú ó ti rí o ojú ti rí ìyá mi. ǹjẹ́ àtẹ̀rí gbà kọrí téèyàn kan tó ti dà yín tó jẹ́ wípé dìísí yẹn àtẹni yẹn tẹ̀ kí ń sọ̀rọ̀ mọ́ torí ẹni yẹn ẹ gbé wọn sórí skéèlì báyìí ni tó wá fi jẹ́ wípé wọ́n wá dà yín àmọ́ dìísí yẹn àtẹni yẹn ẹ sọ lọ́rọ̀ mọ́. ìyẹn pọ̀ dáadáa. ó pọ̀ dáadáa. bọ̀ èmi ò kí ń bá Yorùbá sọ pé ọ̀rẹ́ ò kí ń dínkù ọ̀rọ̀ ló máa ń dínkù ó pọ̀ dáadáa ìkànnì wá jẹun kẹ̀sì débẹ̀ báyìí kẹ̀ mú yàn lọ́wọ́ torí mi lè má jẹ́ kí n pè yàn pé wá jájọ ṣe nǹkan yìí kó sì lọ mú nọ́mbà ẹni yẹn lẹ́yìn kó sì lọ pè wọ́n pé hello ẹ mọ́ ṣe nǹkan báyìí fún lágbájá o ẹ mọ́ ẹni ẹ tó ọmọ sọ pé gbọ́ ló mú ẹ dọ́dọ̀ mi kò lè yé yín ṣe mọ̀ but ọ̀rẹ́ ò dínkù ọ̀rọ̀ sísọ ló kàn dínkù àwọn kọ̀ọ̀kan wà àwọn tó lè ṣe bá sọ̀rọ̀ àwọn tí ò ṣe bá sọ̀rọ̀ tí wọ́n pé wọ́n ti ṣe jù tí wọ́n wò pé ṣe mọ̀ pé àwọn kan dẹ̀ wà nínú ayé tẹ́ pé wọn rárá gbọ́rọ̀ sí tíjà bá ti ṣẹlẹ̀ báyìí tẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ àbáwọn tó rìkọ́ọ̀dù nódùsì yín pamọ́ tí ẹni mo fẹ́ fi pamọ́ díjọ́ tíjà bá dé ni tọ́rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ nígbà tí èyí bá sáńgẹ́lì ìjà máa ṣẹlẹ̀ ìkùnsínú á wà bọ̀ maturity lèyàn máa fi gbé tó bá ti ní pé mo ní nódùsì ẹ lọ́wọ́ ń post ẹ̀ ọmọ àǹtí mi post ẹ̀ ó kí ni wá ṣe lówó ẹ bọ̀ ní tẹ́nìkan tí mo gbá mi. ẹni kí wọ́n ṣe. ok ǹjẹ́ mo kò ní tẹ́ bá ti dúró ti ẹ̀rù yín báyìí kó tó ń bá yín lẹ́rù yẹn tẹ́ bá ti face ẹ̀ àbí problem yín tẹ́ bá face ẹ̀ kì í ṣe problem mọ́. òun lẹ ti gbọ́ yẹn yíyan. kì í ṣe problem mọ́ tó ń bẹ̀ lẹ́rù tó fi ń dún kòkò mọ́ ọ dúró tì í face it ayé tó gbé lọ́wọ́ náà já nígbà tí wọ́n ti ní pé wọ́n ń pa bí wọ́n ń para mo ní kinní kan lágbájá lọ́wọ́ post ẹ̀ Ọlọ́run ti ní pé kì í ṣe pé mo fi ṣe àjàrúmọ̀sọ̀ kò lẹ́sìn pé mo lọ ṣe ìṣekúṣe àjọ wà nílé lórí rìkọ́ọ̀dù nódùsì o sì ló post ẹ̀ ẹ dákun ṣe wá mọ̀ ọ̀bí ọ ni tó o bá ní spaghetti gan lọ́wọ́ post ẹ̀ àti noodles àti spaghetti làtọ̀ àti macaroni post it. wọ́n dá ẹyin tèmi àṣìbẹ́tò náà lọ wọ́n ní kí n tí wá béèrè lọ́wọ́ yín pé ìjà tẹ̀rẹ́ ìgbà kan rí tẹ̀rẹ́ help èèyàn láti gòkè nínú industry àmọ́ tí wọ́n san oore wọn ò dẹ̀ mọ oore. ó náà lára ilé ìta sọ yìí èmi náà mo ṣe ń rákòrò mi tí ìdókè kọ́ ló ń gbé wa dókè láyọ̀ bọ̀tà bá wá torí àwọn kan ló fà wá náà lọ́wọ́ pé òkè máa bọ̀ ó yá ṣe léyìí máa bọ̀ Bíọ́lá lè ṣe ẹ jẹ́ kó ṣe ó yá wá ṣe léyìí járe so nígbà táwa náà bá dẹ̀ wò pé àwọn èèyàn àti kọjá wọn ti ń fà wá náà láṣọ tabalẹ̀ tó àtàchì mọ́ wa ó yẹ káwa náà lè sọ pé ó yá ẹja àjọ ṣe nǹkan yìí bọ́tẹ́ tó bá ń fà bá sọ pé mi máa fà mí àbí tó gangan bá ń tó ń fẹ́ wálẹ̀ ṣàmọ̀ pé èèyàn máa yẹra fúnrú èèyàn bẹ́ẹ̀ so kò lè síbi tí ṣe ò sí nǹkan tó èèyàn kan nídìí ni kò wà observant èèyàn kan lólé ayé lọ you have to be observant ṣé ni jí mi lẹ́sẹ̀ èmi ò gbáriwo ọjà but tí má ti rí proof tí mo bá sì fẹ́ báyàn ṣe ni màá rojọ́ àwòṣẹ mi já nínú tí mo bá fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ nǹkan tó ṣe fún mi ní sọ àkọ́ máa wẹ̀ látòkè. àwọn wo lẹ wá súnmọ́ nínú industry. wọ́n pọ̀ dáadáa ṣé ń dákọ̀ wọn ni wọ́n pọ̀ o àwọn tí mo bá dákọ̀ wọn mọ̀ bínú òyà ìjẹ́ ká tẹ̀síwájú. wọ́n pọ̀ dáadáa. ó dá wọ́n ní kí n béèrè lọ́wọ́ yín pé nípa ìṣẹ̀lẹ̀ tó máa ń dùnyàn tí bóyá tí kọ́líìgì èèyàn kan ṣe fúnyàn rí bóyá ẹwà àwọn sẹ́ẹ̀tì ni ó wá fẹ́ dàbí pé gbọ́n mi sí omi ò tó fẹ́ wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti kọ́líìgì yín lórí sẹ́ẹ̀tì ṣó tiẹ̀ ti ṣẹlẹ̀ rí. ojú òfẹ́ yẹn kò yẹn máa ń ṣẹlẹ̀ dáadáa. ok ó máa ń ṣẹlẹ̀. báwo lẹ ṣe máa ń sẹ́tù. tẹ̀lẹ̀jọ́ máa ṣiṣẹ́ lórí ṣó máa ń dá iṣẹ́. ìmí wọn bá yín parí ẹ̀ because show must go on. ẹ máa ṣiṣẹ́ lọ ẹlòmíì tó sì jẹ́ pé bóyá nǹkan ti mọ̀ jù ẹ lọ ni irú eléyìí tó ṣẹlẹ̀ sí mi ẹni yẹn insist pé kí n kúrò lóko yẹn fún òun. ó insist pé kẹ́ kúrò ní iṣẹ́. ó sọ bẹ́ẹ̀ o bí o ti pẹ́ díẹ̀ o bọ̀ ó dúró pé tí mi ì bá lọ òun ò ní ṣiṣẹ́ producer sì ti sanwó fún kò sì fẹ́ lùsì ẹ̀ wọ́n sì ti mọ ohun èmi mi ó kàn wá bá mi ní pé Aunty Biola ni mo understand mo sì kó kángárà mi mo sì dá mi kíláàdù Ìbàdàn mo sì bọ̀ nú ẹ̀ so mọ́mì wa kan wà ń bẹ̀ lọ́jọ́ yẹn tí má ti dárúkọ mọ́mì yẹn àwọn èèyàn ò ti mọ ẹni tí mò ń sọ mọ́mì wa yẹn ló wá pè pé nǹkan tó ṣe yìí ò ráìtò nítorí pé bó ṣe ní kó lọ yìí tó bá dọ̀la tóun náà bá jẹ́ èèyàn tó bá sọ tó dárúkọ àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á máa sọ èèyàn ò dẹ̀ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la alhamdulilayi rabbil alamin onítọ̀hún wà lára àwọn tí kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ tíátà dáadáa mọ́ so táìmù kan ẹnìkan wá pè mí pé kí n bá wọn polówó ọjà pé ẹ̀gbọ́n ẹ̀ làwọn ohun tíátà lòun náà ẹ pé rárá òun ò ṣe tíátà yóò ṣe
ẹ sọ fún ẹni ọkà sọ sọ́run yóò ṣe wọ́n mọ̀ náà lọ́run lánàá torí tó wá pé ìjọ́ tó ní ń lọ́run tí ń bá lọ ni ṣe mọ̀ pé a mọ̀ pa aṣẹ́tù ẹ̀ ṣùgbọ́n òun ti ní irú ẹ tó lè jẹ́ tẹ́mi àti irú ẹni yẹn bá wà nù plane tó jẹ́ olóni plane tí ń bá ṣe wọ́n máa já yín bọ́ látò òfurufú ni orí sísè o wọ́n máa kúrò location. kí ló dé tó ẹni kẹ́ kúrò. tọ́ nígbà náà mo máa ń ṣe makeup. ok. mo wá nu paint ẹsẹ̀ mọ́mì yẹn òun wá lòun nídìí mirror mo wá fún ọmọ pé kó lọ́ọ́ bá ń fún wọn ló bá ní mo gọ̀ sọmọ ló yẹ ń fi rán mi dà mo nú bó ṣàṣefè bó ìbẹ̀rẹ̀ nu yẹ̀fẹ́ ṣe pé ẹ̀rọ ìfẹ́ ń jẹ́ kí n sọ pé àǹtí but ẹ̀ jù mí lọ náà torí èmi wò pé mò ń lò fún o ti sáré sọ you are very stupid wọ́n á gbé ọ ṣépè ni ìwọ àti akóredé mi lẹ́gbẹ̀ẹ́ àwọn tó wà mẹ́sàn-án kì í má dá lóhùn pẹ̀lú bí ìṣẹ́dá lóhùn náà ó sáà ní kí n kó òun kéṣàn fóònù bó àlejò òun ò lè fẹ́ rójú mi ọ̀dà tọ́lọ́ ń bá wá lójú yóò bóde yóò kúkú bóde ó sì padà bóde. Alhamdulillah. Bàbá dúpẹ́. Ojú iná lè. Mo mọ́ nìyẹn lójú ni. Mọ́mí wọ́n ní kí n béèrè lọ́wọ́ yìí pé ǹjẹ́ a rí èèyàn kan tó jẹ́ wípé wọn ò rò wípé ẹ tẹ̀lé dépò tẹ̀ dé ilé ni ṣùgbọ́n tó máa wù yín láti bóyá wọn ò sí mọ́ ni àbí wọ́n ṣì wà ní tó máa wù yín láti fara yín hàn àbí láti ṣàlàyé fún wọn pé èmi náà rè èmi tẹ̀ jẹ́ kí n ṣiṣẹ́ báyìí báyìí èmi náà ni mo padà di ẹni báyìí báyìí. ní tẹ́ fẹ́ ń dà kọ́lọ́ mo jẹ́ adírádáradá. ẹ mà ṣe é. ọ̀gá mi kan ní ṣùgbọ́n wọn ò kú ṣùgbọ́n àánú wọn máa ń ṣe mímọ̀ fún wọn ní tí n bá nílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n sọ pé gbogbo location táwọn bá wà ẹnìkan kùn lẹ́yìn bóyá wọn ò fẹ́ ń sọ̀rọ̀. wọ́n ní ẹ sọ̀rọ̀ wọ́n ní kẹ́ sorúkọ wọ́n dádì yìí kí n sọrúkọ báwo èèyàn ò lè sọrúkọ yóò mọ rókì láyé àti wọn náà tí wọ́n ní gbogbo location táwọn bá ti wà o ọ̀gbun òbí ọ̀dà kọ́ wá bẹ́ẹ̀ o. àsọmọ ọgbọ́n ọmọ tí ẹlẹ́jà sì tọ̀ ẹ má sì ti gbọ́ pé ẹnìkan yìí ṣe ta ní direct àbí ta lọ́wọ́ àmì lágbájá. kí ló dé tán yín ní kẹ́ má wá sí location. wọ́n fẹ́ mẹ́rù lẹ̀ mo ní ìṣe wọ́n sì mọ̀ pé àwọn ò lè fọ́ọ̀sì mi èmi sì ti rí bí wọ́n ṣe ń treat àwọn tí wọ́n fẹ́ láfẹ̀pamọ́ torí èmi mọ́ fi mú fínlẹ̀ àwọn èèyàn sì mọ́ sọ̀rọ̀ fẹ́ mi àsọmọ tí mo farabalẹ̀ gbọ́rọ̀ lọ́rọ̀ èké is my hobby tèmi ti gbọ́ ǹjẹ́ kí n sì wá sọ fún pé ẹbí mo gbọ́ pé lágbájá náà fi mẹ́sẹ̀gì hàn mí ó kìlẹ̀ fún mọ́ bẹ̀rẹ̀ mi ò ṣe o mi ò ní interest ilé ọkọ ni mo wà ǹjẹ́ ọkọ rí o ní ṣùgbọ́n ọkọ mi ní bọ̀ ṣùgbọ́n ẹ̀tẹ́ mi lọ́rùn mo ṣe ní ọ̀dà o láti òní ìlọ o location táwọn bá ti wá wà wọ́n débẹ̀ wọ́n wà fúnra rẹ̀ tẹ̀sí o bàbá mi oṣù bá yín rè sí báyìí microwave ẹ̀. Mommy is a beautiful woman bóyá torí ẹ̀ ní àwọn ọkùnrin ṣe ń lé wọn káàkiri so we understand àbí. àwọn náà rẹ́rìn-ín ẹni ká tẹ̀síwájú wọ́n ní kí wọ́n tún bí yí wípé. ẹjọ́ mà àwọn wo ní ìran yín. àwọn tí a ní àwọn tí a tó wò wá lójú screen àwọn tí èèyàn ti yín náà ní agbèfẹ́yìn ti wà. tọ́lẹ̀ o wọ́n ní kí n bí yí wípé ìjà tiẹ̀ ti rí gbà kọrí tí ẹ pàdánù iṣẹ́ kan tàbí méjì torí pé wọ́n sọ wípé má gbéṣẹ́ fún Bíọ́lá kí ló dé ṣé Bíọ́lá ní kíníkan ni kò lè ṣèjọ́ tí ẹ̀ tanú ó di wọ iṣẹ́ yẹn dúró. gbogbo nǹkan tẹ̀ ń béèrè ló wà nù tíátà mo dẹ̀ believe pé bó ṣe wà nù tíátà ló máa wà nù káàkiri. ọ̀rẹ́ mi kan ló ń ṣiṣẹ́ ní ìjọ náà mo wá lọ àtijọ́ tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti débẹ̀ ìjọ tó wá fẹ́ ya last scene iṣẹ́ yẹn ẹ̀gbọ́n mi tó jẹ́ olùyà GOP ó wá pè mí pé Bíọ́lá wá wọ́n ní wọ́n sọ pé kó lọ wọṣọ ó ní ò lè ṣe sí yẹn mo ní ta ló sọ bẹ́ẹ̀ wọ́n bá pe àǹtí tó sọ bẹ́ẹ̀ òṣèlú sọ ń bì pé wọ́n gbà táwọn sọ pé ọ̀rẹ́ mi yẹn tó níṣẹ́ lọ bá ń pẹ́ Bíọ́lá ò ṣiṣẹ́ ẹ bá ṣe wọ́n ti ní kó lọ wọṣọ kó wá ṣe lásìn tó lòun ò lè ṣe ẹnì kan sọ fún mi wọn ò ní kí wọ́n wọṣọ ló wá ní òun lòun rò pé kò ní fẹ́ ṣe ọ̀dà yẹn bá ní mo mọ̀ pé wá kí gbogbo èèyàn tó ti bàjẹ́ lẹ́yìn ẹ̀ kán lè rí i pé mo trust ẹ̀ wọ́n ní sọ fún mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn pé ṣé bí lásìn náà fẹ́ yà mo ti fẹ́ ń support so gbẹ̀ náà dẹ̀ ti jọ ń sọ obìnrin tí wọ́n pè ní director ló sọ pé èmi ò tó máa gbaṣẹ́ fún mi ì fóònù ní kọ́ọ̀tì pé mi kì í ra kẹ̀kẹ́ káàdì fóònù iṣẹ́ kan tẹ́ ẹ pè mí lọ fún director wọn ò fún mi lówó wọn lọ bá wọn ṣe èmi mò ń fowó oúnjẹ èmi mò ń fowó ra wọ mọ́tò èmi alẹ́ ni mò ń ṣíkọ̀ sún mò ń rí lọlé torí mi tí ì ní mọ́tò ń gbà yín bó ṣe mi tó wọ́wọ́ kí mo wá fẹ́ fún yín mo sì pè yín pẹ́ ẹ ṣe lẹ́wà débi iṣẹ́ ọ̀rẹ́ mi lẹ́ni mi ní ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ yá mi lẹ̀ sọ fẹ́ gbọ́n mi yẹn pé ẹ̀yà lásìn kan ní àwọn mọ̀ pé mi ni ẹni tó sì bà mí jẹ́ pé òun ti wá sọ fún mi director ló sọ pé kò ní ṣe inú iṣẹ́ mi ibẹ̀ ti yà tán Ọlọ́run fún àlùbáríkà sì kò béwu dé torí nígbà náà nǹkan tẹ́ ẹ fẹ́ sọ wọ́n fẹ́ gbọ́ kí wọ́n ní àwọn ló fúnṣẹ́ lé pé kì í ṣe òlà àlùbáríkà o lè sọ fọ́rẹ́ mi má wọ̀rí má ṣe inú mi ó wà dáadáa. bódà ìjà tí wàá rí gbà kọrí tó jẹ́ wípé ẹ sọ wípé ẹ ṣiṣẹ́ acting mọ́ ẹ fẹ́ fi ṣe acting sílẹ̀ ẹ fẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́ mi. báyìí kí ló dé. kì í ṣe pé mi ṣiṣẹ́ acting mọ́ o kò sówó tí ń fi ya fíìmù mọ́ mo wá fẹ́ padà sí ìdí iṣẹ́ ẹja ayé ẹlẹ́ja ẹ bá ń sọ fáwọn èèyàn
tí a máa ń wá yíyan dédé ẹ mọ̀ sí ra àní kápítà ló ń gbà léyà àbíṣẹ́ tó wà nílẹ̀ tá a rí bí fi sí tíbi kankan ò gbà mọ́ tí wọn ò sì gbà níbi tó yá fi sí mọ́ tí ò sì pawó rẹ̀ tówó sì ti lọ ẹ dákun kí ni a wá ṣe tá a bá sì ní ká gbégbá pé ẹ ràn wá lọ́wọ́ wọ́n ní àwa mẹ́yìn wá tún sọ̀mù. Èrò ẹ̀yin tèmi I want to challenge you guys now ẹ̀yin tèmi you know how we do. tẹ̀bọ́ challenge wọn nígbà pé wọ́n bá wà ń pè pípè tí wọ́n bá ń pè. hello ṣé Biola Fowosere nìyẹn àwọn olólùfẹ́ yín tá à ń gbádùn yín ni o ẹ má wọrí tá a bá ti ní nǹkan á fún yín pín. pé àwọn ti bí ẹni tí ó sọ pé ọmọ òun bímọ mọ́mí òun sápò nílé ẹ̀fọ́ lówó tí wọ́n tún mọ́ pọ́n sòro àwọn tó wá jẹ́ diaspora so títí next month tó bá máa dá sí méjì màá wá bí $100 kan fún yín kẹ́kọ̀ọ́ fi oúnjẹ lé ná bó ṣe mọ́ àwọn tí wọ́n ní wọ́n ṣàánú wa nù bí sìn bá ti ń gbà kọ́ọ̀lù ẹ ó yá ẹ̀yin tèmi Africa hélì ẹ má jẹ́ ká tí ní padà lọ́mọ yẹn jà bọ́bọ̀ pé ilé àánú Ọlọ́run ò kì í ṣú bẹ́ẹ̀ ni ilé àánú Ọlọ́run wà níbi kan tó ń wò mí tó ń sọ pé aláàánú kan tó ju ẹgbẹ̀rún lọ tí ó ní Biola mi ò ní láti rí ẹ send account number owó tó tówó ní èmi ò fi ṣe business. ó dáa òun lẹ ti gbọ́ ẹ má jẹ́ ọmọ padà lọ. ẹ padà di fíìmù. she's too beautiful to be. sọ pé àwọn tó ń yan ẹja ò beautiful ẹ má ṣì mí. bẹ́ẹ̀ni tẹyìn ó tó mọ déédéé tẹyìn ọmọ fi fúláwà yìí la. àbí bọ mo kàn sọ wípé this is a talent. tẹyìn ó tó mọ pé wọn pé tẹ bá ní location ẹ pè mí kí n gbẹjà díwà àti gàrí o ọ̀dà mo ti gbọ́ bóyá ńgbà táwọn ọmọ bá pè láti school pé òṣòwò ṣé yọ fọwọ́ luwọ́ fún wọn nítorí pé ó sú mi nípa tinútinú mi ó sú mi at this junction I give up. ẹ má give up. You give up not. lórí ètò wa you give up not. ẹ sáré bá mi pé account details yín although I'm a pin ẹ sí comment section wọ́n rán mi ṣáà tiẹ̀ sọ̀rọ̀ yìí rí. mo rán yín. ìṣe télọ̀ ṣé wàá ṣiṣẹ́ télọ̀ fún iṣẹ́ ìjà tẹ́ wá ṣe. mo rán yín ẹ̀yin náà tó máa rán ra yín. it's okay. ìyanu Ọlọ́run kì í ṣú. ó yẹ bá mi pa account yẹn fún un. ṣé n pe ní abẹ́ bá ń pín ní. ẹ pé ká lè pin yẹn náà. 080. account yẹn má lọ pé nọ́mbà yín kó má fi kọ́ ló ṣe ti yín léṣe. 011 462 4872 011 462 4872 GTB Fowosere Abiola Tawakkalt. òun láti ṣe ìdúsí. wọ́n lè mọ̀ fọmọ ìyá ẹlẹ́jà sẹ́yìn ẹ̀ wọ́n sojú orónù. òun lẹ ti gbọ́ yẹn my people we're not this is no charity or anything but nǹkan tí ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti bless Aunty Biola. òun náà lẹ ti gbọ́ yẹn jẹ́ ká tẹ̀síwájú wọ́n ní kí tún béèrè lọ́wọ́ yín pé ǹjẹ́ ti rí àwọn ìgbìyànjú yín kan lórí ẹbí táwọn ó fẹ́ lè fẹ́ mí nínú ẹbí àmọ́ torí pé ẹ gallant gan ẹ gàdàdé ọmọbìnrin ò gbọ́dọ̀ give up ọmọbìnrin ò gbọ́dọ̀ ṣe get nígbà tí ẹ rí àwọn ìgbìyànjú yín nínú ẹbí àti nínú family kan tàbí méjì. alhamdulilayi ìgbìyànjú ẹbí yẹn ó adúpẹ́ fọlọ́run because àwọn onímọ̀ sọ pé wọ́n ń fi ọ̀rẹ́ ẹ̀ bẹ̀ òun bínú tó bá dẹ̀wọ̀ ni wọ́n fi ń bẹ ọ̀rẹ́ ẹ̀ ńkọ́ so alhamdulilayi nínú ẹbí mi wọn kò yàn mí kéré ṣùgbọ́n kò gba ẹnu mi láti wá jáde pé ẹbí mo ń tẹ báyìí nínú ẹbí no ìwé mímọ́ ò fara mọ́ but alhamdulilayi àtàwọn ọmọ mi o àtàwọn parent mi o àtàwọn ẹbí mi o wọn understand tó bá wà àjọjẹ tí ò bá sí kò sí especially my mom ìyá yẹn bẹ́ẹ̀ ni dáàdi mi náà wọn kì í sọ pọ́kùnrin làwọn o tí ò bá ti sí tẹ bá sí lè pe mí èmi báyìí iye wa bó lọ́wọ́ á jẹ́ ohun rẹ lọ́ọ́lẹ̀ kó sí nǹkan kan mo ti ń bọ̀ wọ́n dé nìyẹn àwọn àbí àwọn ọmọ ẹ̀ ló ń jẹ́ ńlé wọ́n máa ti lọ bóde ìjà báyìí ìwọ̀n bọ́jà tí bẹ́ńṣọ́ọ̀bù wọn ò ṣe tó 200,000 wọn àrà lọ́ra èlùbọ́ wọn ti ra àlùbọ́sà wọn ti ra ẹ̀gúsí wọn ti ra atagúngún wọn ti ra kùndí àwọn ẹja gbígbẹ wọn ti gbé wá fún wa ó dẹ̀ máa ń help wa ìgbà bí má tẹ̀jàjà wá lọ sọ́dọ̀ wọn ẹ̀mí tí ìjẹun ó jẹun kẹ̀ kí làwọn ọmọ mi wá jẹ́ wọn ti máa bọ́ ṣe máa di so kọ́lọ́ máa pa wọn fún mi kó má lè jẹ́ kán fojú sunkún ọmọ mọ́ kò dábàá mi dáhùn kó dá wa nọ́ọ̀sì fún wa nítorí pé wọ́n mọ̀ pé ọmọ tó láàánú ni mí so anytime kì í ṣèmi nìkan o àtàbúrò mi náà ni o anytime tí ó bá ti fẹ́ sáfẹ́rẹ́ báyìí wọ́n ti dìde àwọn parent mi wọ́n dà bẹ́ẹ̀ náà dáàdì mi wọ́n ní sọ pọ́kùnrin làwọn bó ṣe jẹ́ pé wọ́n ti kí ni àwọn tó bá rìtáyà tí ò ṣiṣẹ́ mọ́ wọ́n ti rìtáyà náà ni olóko kan tí wọ́n pè wọ́n rítárì wọ́n ti fẹ̀yìntì tí n bá pè wọ́n sí pé dáàdì mi ẹ wo kò sí nǹkan kan lọ́wọ́ mi tí wọ́n bá fọwọ́ sẹ́ǹdì sí mi wọ́n mú àwọn gan máa dáhùn ni so mi kì í fẹ́ pè wọ́n àṣà máa rọ̀ ọ̀fẹ́ lọ ẹ bá ti wá dá àwọn ọmọ mi ẹ gbọ́dọ̀ sọ fún wọn pé ọ̀kan ṣe mí màmá mi kí ló ṣẹlẹ̀ òkè mo ti gbọ́ mo yẹ má wọrí ibi ò pa mí so fún 2-3 days wọn ní béèrè táìmù ọdún tí iṣẹ́ yẹn ò lọ di sin tí má kọ́ sí ayọ̀ mi dé ṣé wàá òkè kí ló wá ń jẹ màmá mi mo wà òkè máa ti rí kékeré màá ra sẹ́ǹdẹ̀ sí nítorí wọn fẹ́ kí n ronú so wọ́n wá ń tiraka ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe so bọ̀ tẹ́mi náà bá ti wá rí change kékeré àsáré jù sí wọn
bó lẹ ti wá ṣe ń ṣàwọn ẹbí tó jẹ́ pé wọ́n rò bóyá ó wà lọ́wọ́ yín tó máa ń gbé ṣé kò ṣe star ni ń bí star ni ṣebí celebrity ni àwọn wo fíìmù rẹ̀ ṣé ẹ ń block wọn ni ẹ ń gbá wọn blocking. torí mo rí nínú ẹbí mi tó jẹ́ tó ti wọ bíi 60 70 80 tí ò lóògùn BP so tí wọ́n tó bá 70 65 tó lóògùn BP tó lóògùn tó ń lò tó wá sọ pé a sì àmọ́ pé ẹ̀rọ wà ní gbé tó wà ní understand pé ọmọ yìí náà èlé là ń pa owó action kan ti èlò ni so tẹ bá fi lè pé àwọn ti débẹ̀ tí mo dẹ̀ máa ń fún yín tó bá wà tí ò bá sí tẹ pé mi tẹ́rí pé mi gbé tẹ́ wà lè understand pé wàhálà ó lè má sí lọ́wọ́ ẹ̀ ni so tẹ bá ti ń gbé súnmọ́ mi tẹ́ ti ń ṣe àpè ọ̀la náà ò gbé màá ṣáwọn blocking because téèyàn bá kú sísítà mi wọ́n aṣàyè wọn mo ní ọmọ ìyá tó kú àwọn ọmọ ẹ̀ ẹbí kankan ò béèrè wọn di èní lẹ́yìn mọ́mísí mi èmi àti dájú àwọn ọmọ yẹn ẹbí kankan ẹgbọ́n mi yẹn dẹ̀ ní tẹ́ bá rí bó ṣe máa ń ròyìn àwọn ẹbí ọkọ ẹ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń mọ̀ àtàwọn ẹbí tiwa gan kò sí ẹ̀kankan tó pè mí rí pé báwo tiẹ̀ làwọn lágbájá wọn béèrè ẹ̀ so tó bá ń ṣe fẹ́ bí tó bá ti níṣòro torí pé wọ́n sá sẹ́yìn fún ẹ táìmù torí olè táìmù kan wà tó lè gba mọ́tò lọ́wọ́ mi gbogbo àwọn àbúrò àwọn kìnìún tá a mọ̀ fún mọ́tò gbé wọ́n sẹ́yìn nígbà tí pé mi náà ti ń jọ Mikra ẹ bá kọ́ ẹ̀ báyìí ó wá ní mí wá wọ́n ti mọ̀ pé òun ò lè wọ Mikra kájọ fẹ̀síwájú mọ́tò náà fẹ́ ìgbà tọ́lọ́run dẹ̀ sọ pé kékeré Túndé padà èmi náà tún rọ́wọ́ mú lẹ́nu òun dẹ̀ tí wọ́n dà bóòtù èmi náà ya pọ̀ wọ́n mo ṣá wọn ní blocking because ẹni tó kú nínú wa yìí ẹ̀gbọ́n mi tó kú yìí ó máa ń wáyàn gan nílẹ̀ ẹni tó mọ̀ yìí láti pé ẹbí wa tó mẹ́jọ àti point á lọ bá mọ̀ sí mi ó máa ń kó aṣọ mọ́ mi wá fọ́ èmi ò máa sọ fún aṣọ tèmi gan ń fọ̀ ọmọ ìdánù ni àfọ̀ṣọ mọ́ mi ọjọ́ kan lónìí òun fẹ́ múyàn tó máa bá wọn fọ́ ọmọ mi wá nírọ́ ọwọ́ náà fẹ́ mú ẹ fi fọ́ ìgbà tó kú sí mi èmi ta ni wọ́n ń bá yín fọṣọ aṣọ wọn ò máa dọ̀tí ìyá kò kú dànù so tó bá ti rí pé àwọn ẹbí kan wà ungrateful ṣàwọn ní blocking because nǹkan kan bá ṣe ẹ́ ò ní rí wọn. àṣẹ mo dúpẹ́ àǹtí mi Bíọ́lá òun lẹ tún ti gbọ́ ẹ̀kọ́ kan yẹn o ìgàdàdé wì mú òun wọ́n ní kí tí wàá bí yín wípé ìjà tí rí gbà kọrin èèyàn ò lè rìn kórí má ṣe kíni kó má shake wọ́n wá ní tábà ní ká máa wo ìrìn àjò àti ìgbésí ayé yín lọ wọ́n ní ìjà tẹ̀ rí àwọn àṣìṣe kan tàbí méjì tó máa wù yín tẹ́ ẹ ṣe nígbà kọrin tẹ́ẹ̀dẹ̀ ti kọ́ ẹ̀kọ́ pàtàkì lẹ́nu ẹ̀ tó máa wù yín láti jẹ́ káwọn èèyàn tún kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ ọ̀hún náà má bàa ṣe ẹsẹ̀ gbé. ẹ̀kọ́ tí mo kọ́ ó fẹ́ fara pẹ́ lè tí mo sọ tán yìí lórí marriage mi ní life níbi iṣẹ́ mi láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ especially nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta sí ọ̀rẹ́ mi Àjàmbàdàn mo kọ́ ẹ̀kọ́ pé kì í ṣe gbogbo oore lèèyàn máa ń ṣe kì í ṣe gbogbo ẹni tó ṣe báyìí ló fẹ́ kó gbé òun ẹni omi ṣe báyìí tẹ́ pé ó fẹ́ kó fa òun kí òun lọ sókè kí wọ́n lọ lẹ́nu then tó bá ti lójú àánú jù kí làwọn èèyàn máa wá sọ kí làwọn èèyàn máa sọ ó kó bá mi gan kí láyé máa wá wí kí làwọn èèyàn máa sọ àmì ilé ṣe léyìí nígbà tó yẹ kíyàn tiraka tó yẹ kó attack nǹkan kó rí pé kíní ìfẹ́ rí báyìí mi ò ní gbà attack ẹ̀ mo jókòó pé it's all coming back to me oníṣẹ́lídìọ̀n kò come back kò come back ó lọ gbé so wá jẹ́ kí n rí pé okay ara àwọn ẹ̀kọ́ tí máa fọ́mọ mi nìyẹn especially lórí marriage tó bá ti rí pé kíní ti fẹ́ mẹ́ẹ̀ bá ṣe plan ẹ̀kọ́ ìnà ọkọ mi kí ló ṣẹlẹ̀ tó ti ń di pé wọ́n ti ń yọra ń fẹ́ mọ́ tó ti ń rí pé obìnrin dẹ̀ máa ń mọ̀ kíní máa rí báyìí díà má wọrí kò lè rí bẹ́ẹ̀ atáàkẹ́ gbéná wojú ẹ̀ atáàkẹ́ tó bá fẹ́ kú kó kú ẹni tó bá fẹ́ kú kó kú because wọn ò ní kí ẹ̀ tí wọ́n bá kú ọmọdún mélòó ni mí tí mo lo amitriptyline oògùn antidepressant síbẹ̀ náà ni mo dẹ̀ tún wà lórí oògùn BP amlodipine ọmọdún mélòó ni mí àsìkò tó yẹ kí n attack tó bá kẹ́mi gan fire anybody ìgbà tó wọ́n fire tèmi tó gun yẹn dé mi ò wá gbọ́dọ̀ sọ pé almost 10 years ni mo fi ráre mi ò tí bọ̀ medicine kí ló ṣẹlẹ̀ mi ì fẹ́ sọ ni mi ò ń sọ so ìgbà tó yẹ kí n máa sọ fún ọmọ mi mo tẹ̀ ti sọ fún wọn time tó bá yẹ kẹ́ eléyìí tó bá yẹ kẹ́ ẹ jáde fún tó bá jẹ́ mùsùlùmí ní tó bá jẹ́ àwọn àfáà tí wọ́n mọ nǹkan attack ẹ̀ tó bá jẹ́ christian tó bá rí pastor àbáwọn tó máa ń ṣiṣẹ́ ètò attack ẹ̀ tó bá jẹ́ ìbílẹ̀ padà lọlé kan bẹ ìgbà tí mo ní malaria lásìkò mo lògùn mo gbomi kò lọ mo pe mọ́ ìmẹ́ bá mi géwé àgbo wọn lọ jẹ́wé wọ́n sè àgbo ló gbé mi dúró báyìí mo mu àgbo ewé sísè ni o ṣe ilé ìtàn máa ń kí o sísè mo fin mo mú mo tún gbé pọ́ọ̀tì ẹ̀wà nulẹ̀ mi gbogbo wa mú ara mi jí pépé atáàkì nǹkan mo máa ń lójú àánú pé àánú mi náà bí mo ọkùnrin ọ̀rẹ́ afẹ́ ṣe tẹ̀ wá rí ẹbí afẹ́ ṣe tẹ̀ wá rí wá dé máa rò pé àwọn á change wọn ò ní change o ọ̀dà ló ń change but attack ẹ o mo ń sọ báyìí àkọ́ tí mo kọ́ nìyẹn tí n bá dẹ̀ ní way of changing things máa change ẹ̀
màá rí i pé òkè ẹni tí fẹ́ ṣe kà fún mi òkè bóyá kò lè ṣe fọ́ọ̀tẹ̀ ni because nǹkan tóun ṣe kí ló tẹ̀mí ò ṣe kí ló tẹ̀mí tètè gbé nǹkan kan kò lójú. ẹ wo ẹ má bínú ló fẹ́ mú mi béèrè question yìí ẹni ká àtàkẹ́ tó bá fẹ́ kọjú sí wa ká báwọn Yorùbá ṣe máa sọ. èèyàn fẹ́ ṣe ẹni kan wà rò pé ó máa change Jésù oògùn tó fẹ́ ṣe ìwọ náà ṣe tiẹ̀ padà o wọ́n pààyàn tán wọ́n lọ repent wọ́n ní àwọn òmọ́mọ́. tẹnikú ló gbé o. èèyàn fẹ́ ṣèkà fún ẹ ó lè pẹ̀mí ẹ ó gba gbogbo nǹkan tó ní ó dẹ̀ gbàgbé ìwọ dẹ̀ ń ráre ó dẹ̀ feel fine so ṣáàdì ó wà gbà ní so Ọlọ́run ti sọ fún ẹ pé táìmù tó fẹ́ ṣe tí mo fi hàn yẹn kí ló ṣe ọjọ́ kò ń ṣe so ẹ̀kọ́ tí mo kọ́ nìyẹn next time tí rẹ̀ bá fẹ́ tí mo ti rí báyìí gbogbo tèmi náà bá mọ̀ á fi jọ fi wèrè kó wèrè la fi ń wo wèrè tá bá ti jọ fi wèrè wo wèrè ni á dúró sáyé ẹ̀ máa dúró tó jẹ́ tọ́ mi àmọ́ wá pín bọ́ báyìí bọ́dà mo jẹ́ yín ò lose. bó tiẹ̀ jẹ́ pé ẹ̀gbẹ́ wa david. ó ti máa yá wọn lọ́gbọ́n. mo ṣọ́pọ̀ àwọn èèyàn ó máa yé wọn. àǹtí mi Bíọ́lá wọ́n ní èwo ló tiẹ̀ máa ń ṣòro láti manage ṣé òkìkí ni tàbí family àbí owó fún àwọn tó ń ṣe irú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. family ẹni tó bá tí ò bá ti gbọ́ dáadáa àbí irú family wo ṣé bí ọkọ àbáwọn ọmọ ok ìyẹn náà máa ń ṣòro manage dẹ̀ but òkìkí ló ṣòro manage jù torí ẹlòmíì ò ní tí ì sí mbẹ̀ tí ó ti máa ṣe bí ipá wa ni. ǹjẹ́ bá dé. ìyẹn máa ń ṣòro manage àwọn kan máa ń ṣì lò wọ́n ti bìlí pé wọ́n ti ń fò náà lásán pé ẹjá bá ń ya fọ́tò lónìí àbá sọ̀rọ̀ ẹ̀dí gidi bí àṣàmú ní òde bí kan ní ọmọ kó bá sàbí mẹ́rin lẹ́yìn ta ló fẹ́ fọ̀ lásọ tẹ́lẹ̀ níjà mo ti lọ́nu gbági tuntun lẹ́yìn wọn mọ̀ ní yábà dán kí yín wọn ò já mi kankan lára mi rí dó èèyàn ní packaging but òkìkí ṣòro manage fame ilé náà ṣòro manage o torí tọkọ ẹ̀ ò bá ní understanding táwọn ọmọ ẹ̀ tó bá ti understand iṣẹ́ wà ní problem but ìyẹn tún ṣe fèwé mọ́ díẹ̀ òkìkí ẹ ṣé mo dúpẹ́ ó ní kí wá tún béèrè lọ́wọ́ yín pé nípa ọ̀rọ̀ owó ǹjẹ́ a ti rí situation tó jẹ́ wípé owó lè fẹ́ fàjà láàrin ẹ̀yin àtàwọn tó súnmọ́ yín. owó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lórí owó tàbí à ń pín court tàbí a ti lọ ṣe location láti ọjọ́ mélòó kó wá dé pé ẹ fún wa ní owó. èmi ò ń ṣe torí pé mo mọ ìtumọ̀ oògùn mo dẹ̀ mọ ìyàtọ̀ máa ń jẹ ní location so kí n tó wọ location ó ní mo ṣe ń sọ pé tó bá jẹ́ lómi àwọn pé tí má ti rí iye kan ṣàjọ jẹ́ ń lọ location mi ò kí ń ṣe àwọn kan gbà bá di last day tí wọ́n parí iṣẹ́ ni wọ́n bá bú ẹkún kò sówó àwọn ọmọ ọlọ́mọ tó ṣe wàhálà láti 4 days tán kó equipment tán ṣe kí nínú oòrùn ṣe gbogbo ẹ̀ wọ́n wá máa lọ lé ṣẹlẹ̀ dà wọ́n máa ṣàdúrà ẹ wà ní ẹlòmíì ìyàṣẹ́ 100 wọn ò mọ́ ẹlòmíì ìyàṣẹ́ 100 kò lálùbáríkà yóò ṣe lálùbáríkà ó ti fi ogún àwọn kan ó ti fi waste ó ti parọ́ Ọlọ́run dẹ̀ rí ẹlẹ́dàá wọn rí ẹ pé rọ́ ni tó o bá tí ì lówó iṣẹ́ kí ló yà fún ṣùgbọ́n èmi ò mi ì sọ pé mo máa ń fáwọn kúù mi àbáwọn káàsì ní owó ńlá wọ́n máa ń bá mi fi ìfẹ́ ṣe ni màá jẹ́ kán mọ̀ pé nǹkan báyìí ni mo ní á dẹ̀ wúlò fún wọn àwọn tó ń bá mi ṣiṣẹ́ lè jẹ́rìí sí tó yẹ pé tẹ́lómi bá gbọ́ pé àǹtí Bíọ́lá fẹ́ ṣiṣẹ́ a ní mi ì ṣiṣẹ́ ni ẹ mọ́ wọ́n máa ń sọ location pé mo fi iṣẹ́ kan lẹ̀ fún àǹtí Bíọ́lá náà àǹtí Bíọ́lá ṣùọ́ owó tí mo fún o máa pọ̀ o ṣùgbọ́n ó máa wúlò àlùbáríkà dẹ̀ ń wọ̀ ìjọ tó wó ńlá bá dẹ̀ tún wà mà ní ó yá ẹ bá mi pẹja ní location tàbá ṣe kinní tán ẹja jẹun àwọn tèmi ò tán ṣùgbọ́n kí wọ́n á lo àgún owó òdìjà láàrin mi àtẹnì kankan rí. kódà nípa wọ́n ní tẹ́ bá ní àǹfààní láti bá èèyàn kan sọ̀rọ̀ láti past yín from your past èèyàn kan láti bóyá tẹjọ ṣe kékeré tàbí tẹtí mọ̀ tẹ́lẹ̀ rí wọ́n wá ní tọ́ bá fi láǹfààní láti jókòó one on one pẹ̀lú ẹnìyẹn láti sọ̀rọ̀ kọ̀ọ̀kan tó ń dùn yín lọ́kàn fún ẹnìyẹn kí ni nǹkan tẹ́ máa sọ fún un bóyá wọ́n ṣẹ̀yìn rí ni tàbí nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì nígbà yẹn lọ́hùn wọ́n tọ́ wá fún yín láǹfààní láti jókòó one on one bí mi àti yín ṣe jókòó yìí kí lẹ máa bá ẹnìyẹn sọ. èèyàn kan ṣoṣo tó yẹ kó tó bá jókòó síwájú mi tí mo fẹ́ béèrè pé kí ni mo ṣe òun ni ex-husband mi. ex-husband mi. àkàn bí kí ni mo ṣe kí nìkan tí mo ṣe torí mi ṣe nǹkan kan mo fi ọba tó máa pa mí ìjọkan búra mi ṣe nǹkan kan tó fi dèmi àtàwọn ọmọ mi sílẹ̀ mi ṣe anything Ọlọ́run rí mi tí máa láǹfààní àti ìjókòó ti báyìí màá kàn bí kí ni èmi àtàwọn ọmọ mi ṣe ta fi deserve nǹkan tó ṣe fún wa tó ọdún kan àtòṣù 6 ni mo lò lọ hospital nígbà tó travel tí mo fi ń wo depression tí mo fẹ́ yàwó ilé màá kàn bí kí ni mo ṣe ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ok
tó bá sọ ẹ̀ṣẹ̀ tèmi ṣẹ̀ tán kí náà ọmọ mi wá ṣe. má bínú. ẹ jẹ́ máa bá lọ. má bínú. ṣé ẹ̀yin àti wọ́n ti padà báyìí? pé ẹ ti ń sọ̀rọ̀ padà. àrímọ́ ó ti blọ́ọ̀kì wá láti bí 7 years. ẹ jẹ́ máa sọ nǹkan mímọ́. Let's move on, please, my people. Ǹjẹ́ tí ẹ rí question kan tí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí tó máa wù yín láti jẹ́ kó béèrè lọ́wọ́ yín. Àmọ́ torí nǹkan kan tàbí kejì bóyá orí wo kí n set débẹ̀ láti béèrè lọ́wọ́ yín ni. Kí ni ǹjẹ́ tí ẹ lè rí question kan tó ti ẹ̀ wù yín láti dáhùn àmọ́ àìtí béèrè lọ́wọ́ yín ṣe lè gbé wa débẹ̀. ẹ bí mi ní weekly point mi. Ó yá wàá ṣeré ẹ gbé wa débẹ̀ tán. ó yẹ ká ẹ béèrè pé. Ó yá èmi náà wọn kò máa jù sí ó ẹgbẹ́ yẹ ká ẹ béèrè pé kí ni weak point mi. Ó yá. kí ló jẹ́ pé tán bá ṣe àbí tán bá fọwọ́ kàn tí mo tàn mí hàn. Hey, kí wọ́n á sọ fún yín pé ẹjọ́ odò àti gold bag méjì. ẹ ti fẹ́ fún wọn ní polówó àti drink yẹn méjì. tó ti yé yín sorry o drink méjì ẹ bá ń yọ ti tẹ́lẹ̀ àti ẹjọ́ odò tí wọ́n bá ṣètò jiná tí wọ́n ò gé tí wọ́n gbórí ẹ̀gbẹ́ tí wọ́n gbérù ẹ̀gbẹ́. Ẹlẹ́dàá o. weekly point mẹ́nu ẹ múra sí. ẹ lè kọ oríṣiríṣi orin lẹ́yìn week. tí n bá ti ń wò lórí tébù báyìí tàbí indomie tó bá rọ̀ dáadáa ẹ tó ní amọ̀dàkọ ẹ mọ́ bínú. kẹ́ ẹ bá ń dín yín lé lórí kí n máa wò lọ́ọ̀kan báyìí kí wọ́n ó sì kọ́rọ̀ bíi jollof rice wọ́n bá ń gbé ẹyin lé lórí kí n wá máa wò lórí tébùrù báyìí mọ́ ọ̀bùn síbi kan jẹ àgé mẹ́yìn. romantic ẹ wò ẹ bọ̀ bíbọ̀ ẹ dèndéndé ẹ wíwíwì ẹ sùn sísun lára mi. fàṣẹrẹ òun láti gbọ́ yẹ̀yìn tèmi wọ́n ní kí tí wàá bíi pé tó bá fún yín ní tẹ́ bá wo mirror nísìnyí kí ni nǹkan tí ẹ máa ń wò nínú mirror tẹ́ bá ti ń wòra yín nínú mirror pé Biola o try pẹ̀lẹ́ obìnrin ni ẹ. mo máa ń wo bí mo ṣe rí tẹ́lẹ̀ torí mo ṣe wà yìí tó bá pè ń bímọ ní sẹ́wọ̀n pé yín fún àìjù báyìí lọ. Oh my God ká sọ pé ẹ tí ì rí màrí màá ní kí èèyàn kan tí mo mọ̀ tó ní kúkú ṣì dáadáa kó wá bá mi fẹ́ yín bọ̀ ẹ ti márì mi lè gbà yín lọ́wọ́ dáadáa. ṣé ẹ wá wedding mi ṣé mo sọ mọ interview mo ń béèrè ni pé bóyá mo sọ tí mọ̀. rárá èmi kàn guess náà ni. à ń sọ̀rọ̀ fún yín pé tí ìbá ṣe pé ní ìbẹ̀rẹ̀ ayé mi tí mo kàn rò pé mi ìfẹ́ márì mo fẹ́ mọ̀ sílé lọ́jọ́ alẹ́ ká nírú àwọn ọmọ olójú wẹ́wẹ́ Aisha àtayọ àwọn ọmọ mi ò tẹ̀yìn bí wọn sẹ́yìn ní sílé dìsìn. ẹ ṣì sílé. gbogbo àti bímọ gbogbo nǹkan ti ṣe. wọ́n ti fún wa lójú tán ó kàwọ́ o wọ́n pa mí nínú stúdíò lẹ́nu pẹ̀lú ojú sexy eyes yìí náà ni ìsẹ́rì. ó dáa ẹ tí bàbá dáhùn question yẹn tán. kí ni question yẹn. pé tẹ́ bá wòra yín lórí inú mirror. ṣe mọ̀ tí màá kàn wò pé Abiola ọmọ tí ọ̀wẹ̀ ti ń dán ọmọ ṣàfihàn ibẹ̀ náà ọmọ ṣàdá abẹ náà ni ládùúrú kan tójú ẹ tó ọmọ ṣàdá abẹ náà tẹ́mi ò bá tí ì bọ̀ alhamdulilayi ọmọ sì tún fáyín síbẹ̀ àbáǹtì fàdé àgbọn pátá tún ṣe lip combo tá a gbé gbogbo ẹ̀ ta. ok ẹ ṣe gan mo dúpẹ́ lastly but question mi tó fẹ́ gbẹ̀yìn délé bọ̀ ó kọ ẹ̀kan versus ní kí a tó mẹ́nuba versus mami wọ́n ní tọ́pẹ́ tẹ́ eléyìí bá jẹ́ last interview yín kò ṣe ti kú o kò ṣe tàrùn bóyá fúngbà díẹ̀ kí ẹ tó tún ṣe another interview kí ni nǹkan tí ẹ máa fẹ́ káwọn èèyàn rántí nínú interview kọ́ dẹ́ mọ̀. ẹ̀yin ní interview ti gbọ́n ẹ ti wò pé èèyàn lè kú. irọ́ ọlọ́wọ́ ìyẹn yà máa play ọlọ́wọ́ irọ́ òsè nípa ẹnì kankan wa ọlámọ́ṣálá ọlápàtà ìlàbílàbí kan máa rántí pé in every situation ẹ má give up nítorí pé ẹni tó bá ti kú òun ni tiẹ̀ tán ẹni tí ò tí ì kú ìrètí ṣì ń bẹ fún kò sí bí ìṣòro ṣe lè le tó téèyàn ò bá tí ì kú àánú á dìde so táànú bá ti wá dìde tó bá ti wá fìrònú para rẹ àbí tó ti lọ bẹ́ sódò ògùn ta ni ó jẹ́ lẹ́ni máa rántí pé especially obìnrin ìyà tó wò pé ó pọ̀ jù ìṣòro yẹn tó pọ̀ jù tó fi fẹ́ gbẹ̀mí ara ẹ̀ àwọn ọmọ ẹ̀ máa jẹ triple so dúró ó tọ́jú àwọn ọmọ ẹ̀ pé bá jọ ń jẹ ìjọ máa jẹyà yẹn tó bá yá mo nígbàgbọ́ pé ọ̀rọ̀ máa dé pẹ̀lú ìgbìyànjú àtàdúrà ohun tó jìnnà máa ń súnmọ́ yà àdìsí kan ló sọ bẹ́ẹ̀ so ẹ má give up ẹ má jọ Bíọ́lá tó fẹ́ give up on time kan tèmi tó padà give up mọ́. ó dá mi lójú dáadáa pé ẹ ti gbádùn fọ́nrán náà ẹ ti mẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ arábìnrin gbajúgbajà nínú òṣèré tíátà òun lẹni tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbóhùn ẹ̀ tán yẹn orúkọ tí wọ́n ń pe arábìnrin yìí ni
Biola Fowosere. Ìrírí ẹ̀ ni ó sọ fún wa yẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin pátá tẹ́ ẹ sì jẹ́ òṣèré tíátà tàbí ẹ̀yin tí ẹ kì í ṣe òṣèré tíátà, ẹ fi ọ̀rọ̀ ẹ fi ṣàríkọ́gbọ́n, torí pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ làwọn àgbàlagbà wí. Ẹṣin iwájú tó jìn sí kòtò, níṣe ló kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n kí wọ́n bá mọ̀ pé kòtò wà níwájú àwọn. Ẹ bá wa share ètò yìí, ẹ bá wa pín, ẹ tẹ subscribe, kẹ́ ẹ sì bá wa tẹ notification bell kẹ́ ẹ lè máa rí wa gbọ́ lóòrèkóòrè. Túnjí Àlàmú lorúkọ tèmi ń jẹ́. Ìkànnì Tèmídire Device Television, òun la ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. Orí ètò Karùn-ún-wí òun la wà lọ́jọ́ tòní. Tẹ́ ẹ bá fẹ́ ká ṣe àtúnṣe sí àwọn nǹkan kan, ẹ jọ̀wọ́ ẹ bá wa fi sínú comment section ohun tẹ́ ẹ bá fẹ́ ká ṣe àtúnṣe lé lórí àti ohun tẹ́ ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí í ṣe baálé ọrọ̀ kò ní kúrò lẹ́ẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Àṣeyè lálákọ̀ọ́ṣepo làwọn Yorùbá wí. Àṣeyè la máa ṣe, àṣeyè lẹ́yìn náà máa ṣe, àṣeyọrí làwọn ọmọ yín máa ṣe. Lójú ẹ̀mí yín, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ìkànnì Tèmídire Device Television, àwọn ọmọ yín á ṣàṣeyọrí. Ó dàbọ̀.